وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. لله الذي وعد المتقين دار الأبرار دار النعيم ودار الرحمة، والصلاة والسلام على أول من يدخل الجنة نبينا محمد وعلى آله وصحابه الأخيار. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣàdéhùn fún gbogbo àwọn olùbẹ̀rù Ọlọ́run ipe wọ́n padà wá sinmi nínú Al-Jannah dẹ̀ra. Al-Jannah náà abẹ́lẹ́ wọn bá Allah kọ́lọ́hún mọ́ ṣe léwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Al-Jannah ilé kan ni tó jẹ́ pé Ọlọ́run bá Allah kọ́ kalẹ̀, gbogbo ohun tó wà ń bẹ̀ ìgbádùn ni, oore ni. Abẹ́lọ́hún kọ́lọ́hún musa wọlé àánú ẹ̀, gbogbo àwọn ẹ̀sìn tí yá sìn àti wàtáwù tá a fi já síbẹ̀ kọ́lọ́ musa jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn. Ìdàkejì ẹ̀ náà ni iná Ọlọ́run fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ àtàwọn ẹlẹ́bọ. àbí Ọlọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́hún bá aláà kọ́mọ́jọ́ ọ̀rọ̀ wọ já síná, kọ́lọ́mọ́jẹ́ atọ́náwó ká tó wọ Al-Jannah. ọlọ́gbàrá Ọlọ́run ọba wa, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dájú nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an, torí òun ni èèyàn máa gbọ́ tí ìmánì yẹn ó fi máa lékún àti ṣẹ̀rì. ojú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n pè ní sunna, òun náà lójú ọ̀nà tààrà tó já sínú Al-Jannah Ọlọ́run. abẹ́lọ́hún pẹ̀lú agbára rẹ̀ àti ìròyìn rẹ̀ àti orúkọ rẹ̀ kọ́lọ́hún kọ́mọ́sà fi ẹsẹ̀ wa múlẹ̀ lérí sunna Ànábì wa Muhammad. gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá àrà kọ́lẹ̀ fún nínú Al-Qur'an, àrà kọ́lẹ̀ fún nínú hadisi, ìtí wọ́n máa ń pè é òun náà ni bídíà. èyàn ní ṣe bídíà kó wà Al-Jannah torí pé àánú ni. bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan mí yàtọ̀ sí tànàbí mú wa, Al-Jannah kì í ọwọ́, iná ni ọwọ́. Ọlọ́run mọ̀ sí wa ní oníbídíà, kọ́lọ́ mọ̀ sí wa lọ́mọ àná. àwọn tí wọ́n ń ṣe náà kọ́lọ́ tí wọ́n lè tí wọ́n kú ń bẹ̀. ìtí wọ́n ní káfí ìbáni sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́yìn òun náà ni Al-Jannatu wa sifatuha wa a'maluha. Al-Jannah àti àwọn ìròyìn rẹ̀ àtàwọn iṣẹ́ tẹ̀yàn máa ń ṣe tẹ̀yàn máa fi ń wọ Al-Jannah. ẹ̀yọ́ mayami, al-hayatul abadiyya waqi'atun la mahala. ìṣẹ̀mí gbére wọ́n ní yóò ṣẹlẹ̀ sí gbogbo abẹ̀mí, gbogbo àlìjànnú àtọ́mọ èèyàn tọ́lọ́mọ bá aláàdá ipe ká wá ṣẹ̀sìn láyé. wọ́n ní a padà ṣẹ̀mí gbére lẹ́yìn ìgbà tá a bá kú nínú ìṣẹ̀mí èyí tí ń padà tán. eléyìí tá à ń lò lọ́wọ́ yìí
ìṣẹ̀mí tí ó padà end ni níjọ́ kan náà ni ẹ máa gbọ́ tí wọ́n ní àfa alágbájá kú ìyá alágbájá kú broda alágbájá jáde láyé. wọ́n ní nínú ìṣẹ̀mí èyí tí tàn yìí láti ṣe iṣẹ́ tí a fẹ́ dé bá níjọ́ àlìkìyàmà tí ó wà ṣokùnfà ìgbádùn nínú ìṣẹ̀mí gbére. ọlọ́mọṣẹ́wá ní ọmọ náà gbogbo àwọn tí wọ́n ń da ayé rú tí wọ́n ń ba ayé jẹ́ àwọn náà ń ṣẹ̀mí fún àsìkò kan tí ikú ó padà pa wọ́n àwọn náà padà ṣẹ̀mí gbére lọ́lọ́run bá gbé wa dìde òun ọ̀làlà. wọ́n ní bọ́lọ́run bá ti dájọ́ tán nígbà Ọlọ́run bá gbé wa dìde ilé méjì náà lọ́lọ́run kọ́ kò pé mẹ́ta imma ilal janna wa imma ilan nar. wọ́n ní inú kọjá pé Ọlọ́run ọba Allah yóò darí àwọn kan lọ sínú àlìjánná kọ́lọ́mọ́sá ìfàwa náà sínú wọn àbí Ọlọ́run ọba Allah ó sì darí àwọn kan lọ sínú ìyà náà. àlìjánná àti iná ló wà lọ́rùn. àlìjánná ni kọ́lọ́mọ́sá jáwọ́ bá wọn wọ̀ àwa ń bẹ nínú àánú rẹ̀ nítorí pé ẹlòmíín náà tó ní tàwíìdì tó ní gbàgbọ́ yóò tọ́ náwó kó tó wà àlìjánná látara àwọn ṣẹ́ ńláńlá bíi tí ì ṣẹbọ tó tara bọ̀ tí ò tú bá kó tó jáde láyé. ọba wọ Ọlọ́run lè fẹ́rí jìn ọba sì wọ Ọlọ́run ó lè ní kọ́ tọ́ náwó àmọ́ yóò padà wà àlìjánná tí ọba ṣẹbọ. èyí táwa wá ń bẹ lọ́run ni pé kọ́lọ́hún kọ́ wọlé àánú ẹ̀ mọ́ wàhálà kọ́mọ̀dé àtọ́ náwó ká tó wà àlìjánná. àlìjánná ni kọ́lọ́hún jẹ́ àwọ̀ níbẹ̀rẹ̀. àdúnìyà dárú ta'ab wal kabad rí ilé ayé yìí tí a wà ń bẹ̀ yìí léyìí tá a ní tanra wa ilé wàhálà ni ilé iṣẹ́ ni a máa ṣiṣẹ́ a máa làágùn a máa wàhálà léyìí tó ní ṣe pẹ̀lú àwọn ìjọsìn mọ́ṣáláṣí àti èyí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí ayé èyí tá ń lò wàhálà gbogbo ẹ̀ pátá ìrun wákàtí 5 kò yí sí ààwẹ̀ rọrùn kìyàmù lẹ́lì náà lè wàhálà ní gbogbo ẹ̀ dídí ẹ̀mú mu táwọn wákàtí náà kọ́ sọ̀rọ̀ ọ̀run jẹ̀mọ́ ọlọ́run ọba kọ́mọ́sàjọ́ ọ̀rọ̀ wa lọ́rùn jù báyìí lọ ẹni tí yóò ní ọmọ wàhálà ẹni tó ní àwọn èèyàn ọmọ wàhálà rẹ̀ olówó èsùn o olówó èsinmi owó tí wọn náà lọ fẹ́ níyẹn ọlọ́run jẹ́ ó ní àmọ́ máa palẹ̀ mọ́ wàhálà tó bá ti ní òun náà ní pé wọn ò ní jẹ́ òsinmi ipò tá a mọ̀ nípa afẹ́ débẹ̀ yẹn tá a bá ti dépò náà tán a rí i pé kò yí sí náà láwọn ṣe kí ni ilé àmọ́ pariwo kò sí ní tó yí sí ilé ayé àfẹ́ntọ́ náà bá ṣe rọrùn fún yàn ṣe wá rí ibi tá a ti máa ń lọ lè sinmi lérí wàhálà ẹ̀sìn tá a ṣe àti wàhálà ilé ayé tí a ṣe èèyàn láàgùn yọ padà wá rí i pé ojú ò rí dáadáa mọ́ etí náà ò gbọ́ dáadáa mọ́ yọ darúgbó yọ rẹ̀ lẹ́yìn àárẹ̀ báyìí yọ máa lọ nù sàárè tó bá ti jáde nù sàárè báyìí ètò ọ̀dà ni kò lè sinmi lálẹ́ jẹ́ndà tó bá ilé tún darí sínú ná òfò ni o wọ́n ní àgbọ̀dọ̀ ṣe wàhálà láyé kádàmú láyé kéèyàn tó wá bọ́ sọ́run kó tó wá jẹ́ pé inú náà ni ó tún wá wọ̀ ọlọ́run wa bìọ́ mọ́sá ìmú wa dúró kọ́lọ́ mọ́sá ìṣàánú wa wọ́n ní ilé ayé ilé wàhálà ni wal jannatu hiya daru rahati wa tum'inan ilé ìsinmi òun náà nínú àlìjánná gbogbo àwa tá a wà ládùúgbò yìí tá ń gbọ́ mi àti gbogbo àwa tí a padà máa gbọ́ mi wàhálà wa tá à ń ṣe ilé ayé yìí ọlọ́mọṣà jọ já sínú àlìjánná fún wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jẹ́ ó yé wa yí pé àlìjánná òun náà ni ibùsínmi gbogbo àwọn ẹni rere gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wal imanu bil jannati wajibun ala kulli muslimin wa hadhihi aqidatun min aqidati muslimin aqidati ahli sunnati wal jama'a kéèyàn gbàgbọ́ yí pé àlìjánná wà ọlọ́run ti dá àlìjánná ó sì wà ní sánmà keje tó bá sì padà yá gbogbo àwa tá a bá sin lọ́wọ́ bá tá a bá hùwà dáadáa á padà wọnú àlìjánná yìí ìgbàgbọ́ yìí ọ̀ranyàn ni fún gbogbo mùsùlùmí o ẹni tí ó bá gba àlìjánná gbọ́ ipe àlìjánná wà àlìjánná lápadà wọ̀ àwa tá a bá sin lọ́wọ́ ẹni tí ó bá ti gbà gbọ́ kò láwẹ̀ kò nírun kò ní àjì kò ní sàká gbogbo sẹ́ni tó bá ṣe wọn ò ní gbà kankan bẹ̀ fún.
faman ankaraha ẹni bá ní àlìjánà ò sí àlìjánà ta ń débẹ̀ tó lọ ta lọ bẹ̀ tó débẹ̀ tó wá ṣàlàyé àlìjánà ò sí irọ́ ní ọjà yìí àmọ́ mùsùlùmí náà lèmi náà sì ń jẹ́ wọ́n ní kó mọ̀ pé òun èsì mùsùlùmí mọ́ lóògbà tó wọn bá ti gbé pa àlìjánà wá àlìjánà ẹ̀rí àlìjánà yìí Daaru Naim Daaru Salaam ilé àlàáfíà ni ilé ìdẹ̀ra ni àádá Allahu lil muttaqin ọlọ́wọ́n bá aláàkọ́ kalẹ̀ fún gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run al-mu'minin tí wọ́n nígbàgbọ́ tí wọ́n jẹ́ sin ọlọ́run ọba lódodo alijannatu ẹ̀rí alijanna yìí ọlọ́wọ́n bá aláà khalaqaha Allahu wa hiya fil aani fi as-sama'i as-sabi'a ọlọ́wọ́n bá aláà ti dá alijanna ọlọ́wọ́n bá aláà ó ti dá alijanna nígbà ọlọ́run ti ń dá gbogbo kan ló ti dá alijanna alijanna náà ọlọ́run bá aláàgbé sí sánmà ẹlẹ́ẹ̀keje nínú sánmà ẹlẹ́ẹ̀keje lalijanna wa anabi ló sọ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam àti gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ gbàgbọ́ yẹn òun náà ni ọmọdé ọjọ́ mùsùlùmí ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ ní suratu Dhariyat ayah 22 a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa fi s-samaa'i rizqukum wa ma tu'adun ọlọ́run ní sánmà òun náà ni rísíkù yín wà wa ma tu'adun ẹ̀yìn tí wọ́n ṣàdéhùn fún yín ipe tẹ́ bá ti kó láyé ẹ wàá wọ bẹ̀ wa ma tu'adun àbí kí ní àdéhùn tán sí fún wa tá a fẹ́ kírun wọ́n tẹ́ bá ti kírun tán àwa àlìjẹ́nà àbí ìrun ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà àwẹ̀ tá a bá gba àwẹ̀ wọ́n láwọ̀ àlìjẹ́nà àlìjẹ́nà wọ́n láwọ̀ tá a bá gba àwẹ̀ ọlọ́wọ́n bá ní arísìkì yín wọ́n fi s-samaa'i rizqukum àtòkè ní arísìkì yín ti ń wá o arísìkì yín bẹ lókè sánmà wa ma tu'adun náà wà lókè sánmà kí ni ma tu'adun náà yẹn tí wọ́n ṣàdéhùn fún yín ipò àfún yín nìkan báyìí àfún yín nìkan báyìí àfún yín ẹ̀wá kò láyé àlìjánà náà kọ́dà àlìjánà yìí ẹ̀yọ́ mayami ìgbà tí Jibril àtàdàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jọ lọ sí sánmà nígbà wọ́n dé sánmà ànábì wa Muhammad rí Jibril bó ṣe rí bọ́ọ̀lù ṣe dá gẹ́lẹ́ ọlọ́run níbi wọn ti wá ríra wọn lẹ́gbẹ̀ẹ́ àlìjánà tá ànábì ti rí báyìí walaqad ra'ahu nazlatan ukhra ọlọ́run bá ní ra'ahu ra'a Muhammadun Jibrila ra'ahu kìí ṣe wù bẹ́ẹ̀ Allah ni o walaqad ra'ahu Jibrilu ọwà walaqad ra'ahu ànábì rí Jibrilu nazlatan ukhra marratan ukhra lẹ́lẹ́kejì ìwòlá alákọ̀ọ́kọ́ níjọ́ tó kọ́ yọ sí nínú gáàrù Hira ọlọ́wọ́n bá ní inda sidratil muntaha nídìígi sidira al-muntaha ni wọ́n ti ríra wọn indaha jannatul ma'wa lẹ́gbẹ̀ẹ́gi sidratul muntaha yẹn ibẹ̀ l'Al-Jannah ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n mọ́sàjà wọ́ bẹ̀ Al-Jannah ti wà bí ó ti wà jẹ́mọ́ ó ti wà Suratu Najm ayah 13 eléyìí tí ń tọ́ka lérí pé al-Isra wal-Miraj ọ̀sẹ̀lẹ̀ lóòótọ́ ayah yìí jámọ́ ẹni bá lànà bí ọlọ́ òkè bó ló ṣe rí Jibrilu gbogbo ẹni bá takò súnà ọlọ́wọ́n bá aláwọ̀ sì dáfì tí náà sínú ayé ẹ̀ gbogbo ntálùkù wa ni bá ti sọ fún wa àdìsí ni ó parí ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá tún sọ pé wasari'u ila magfiratin min rabbikum ẹ sáré ẹ máa gbìyànjú ẹ máa sọ̀lẹ̀ ẹ máa ṣiṣẹ́ rí ẹ máa ṣe báàdà ẹ máa sáré lọ síbi àforíjì látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín ẹ máa sáré lọ síbi ká ẹ tètè wá àforíjì ẹ má delay repentance ẹ má delay tawba ẹ lè lẹ́mìí ogun kọ́ mọ́ padà sí kínní kọ́ mọ́ padà gùn o lè lọ́dọ̀ la kó o kú lálẹ́ yìí o lè lọ́dọ̀ tó ti ń bọ̀ kó sì jẹ́ pé Ramadan àgbàgbà yìí náà lè yí dọ̀gbà yìí kọ́ ló mọ́ sàdíyà sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún jàmá ọlọ́wọ́n bá ní wasari'u ẹ sáré ila magfiratin min rabbikum ẹ tètè túbá ẹ tètè túbá o wasari'u ila jannatin
lẹ́yìn náà ẹ sáré lọ síbi iṣẹ́ tí ó gbóyin wọ Al-Jannah. Ọlọ́run bá ní ariduha as-samawatu wal ard, ẹ̀bù Al-Jannah náà bó ṣe fẹ̀ tó ó ṣe déédéé ìbẹ̀rẹ̀ sánmà sópin rẹ̀, ó ṣe déédéé ìbẹ̀rẹ̀ ẹlẹ̀ sí òpin rẹ̀. bí lẹ́sẹ̀ fẹ̀ tóun tí sánmà fẹ̀ pẹ̀lú ẹ̀bù Al-Jannah nu òró rẹ̀ ńkọ́. nígbà tí ẹ̀bù rẹ̀ bá wá fẹ̀ tó bá yẹn òró rẹ̀ ńkọ́. lọ́wọ́ à ń pé ṣé gbogbo àyìn náà láti wà Jannah ibo lọ́wọ́ wa kó wa sí. ọmọye ilẹ̀ tó ṣẹ́kù nílùú yín tẹ̀ tí ì rí lòdì sí tẹ́ẹ̀sì nílò tí gbogbo yóò fi kú. bẹ́ẹ̀ náà ilẹ̀ wa wà káàkiri ẹ wá wò bó ṣe fẹ̀ tó yẹn Al-Jannah fẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá ní ibi táwọn lọ ni pé u'iddati lil muttaqin, àwọn tá a kọ́ fún àwọn tá a prepare rẹ̀ fún òun náà làwọn tó bẹ̀rù Ọlọ́run nìkan. tọ́ àwọn máa sáré ìbẹ̀rù Ọlọ́run kálí bá wọ Al-Jannah torí ẹni tí ò bá bẹ̀rù Ọlọ́run ní wọ bẹ̀. ẹni tí ń ṣẹbọ kò bẹ̀rù Ọlọ́run ló jẹ́ wọ bẹ̀. ọ̀tọ̀ lẹni tó dá ọ̀tọ̀ lẹni tó ń sìn. ẹ dákun sọ bẹ̀rù Ọlọ́run báyìí kí ni máa gbẹ́tọ̀ Ọlọ́run fún ẹ̀dá Ọlọ́run wallahi kò bẹ̀rù Ọlọ́run. gbogbo ẹni tí ń pààyàn kò bẹ̀rù Ọlọ́run, ẹni tí ń ṣìnà kò bẹ̀rù Ọlọ́run, ẹni tí ń gbowó èlé kò bẹ̀rù Ọlọ́run, ẹni tí ń ta tẹ́tẹ́ kò bẹ̀rù Ọlọ́run, ẹni tí ń mutí kò bẹ̀rù Ọlọ́run, ẹni tí ń ba tẹ̀yàn jẹ́. olùbẹ̀rù Ọlọ́run ni ó wọnú Al-Jannah. Ọlọ́run ní u'iddati akọọ́lẹ̀ apálẹ̀sẹ̀kalẹ̀ lil muttaqin fáwọn olùbẹ̀rù Ọlọ́run nìkan. Allahumma ij'alni wa iyyakum minal muttaqin. àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́ mọ́sá fi asúnà àwọn olùbẹ̀rù Ọlọ́run. iṣẹ́ ńlá ni o at-taqwa. ọmọ tá ń pè ní bẹ̀rù Ọlọ́run gbogbo ntọ́lọ́ ní kọ́ máa ṣe ó sì máa ṣe gbogbo ẹ̀. ẹni bó ṣe pọ̀ tó jàmá ọ̀rọ̀ ojú gbogbo ntọ́lọ́ ní má dé bẹ́ẹ̀ ó jìnnà kó mbẹ́ ètò wọn pè ní bẹ̀rù Ọlọ́run nìyẹn. fi'lu ma amara Allah wajtinabu ma naha Allah. ntọ́lọ́ ní a máa ṣe ká máa ṣe ni wọ́n ń pè pé yẹn bẹ̀rù Ọlọ́run. ntọ́lọ́ ní a má dé bẹ́ẹ̀ ká má dé bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní bẹ̀rù Ọlọ́run. tí wọ́n bá ti ń ṣe ntọ́lọ́ ní ọmọ ṣe tó sì ṣe ntọ́lọ́ ní kọ́ ọmọ ṣe ó ti wà nú àwọn al-muttaqun. tó àdúrà lókùn tó ọmọ ṣe Al-Jannah rẹ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọn padà wá wọ̀. àmọ́ tó bá ti yapa Al-Jannah kan lọ iná ni o kọ́lọ́mọ ṣe wá lọ́mọ náà o ọlọ́gbàrá Ọlọ́run ọba wa. Suratu Al-Imran aya 133 lọ́wọ́. ẹ̀yọ́ màá yá mi sa'atu abwabiha wọ́n ní Al-Jannah fẹ̀ gan-an ó ní ojú ọ̀nà mẹ́jọ. ṣẹ́wárí abala lẹ́kùn ẹyọ kan sẹ́wọ̀n pé lẹ́kùn ẹyọ kan abala méjì ló wà ńbẹ̀. ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n sí báyìí Ànábì ní ma bayna misra'ayni min masari'il janna masiratu 40 sana. tẹ́yìn bá rìn bẹ́ẹ̀ ìpè ẹja máa rìn àpè wọ́n ti sílẹ̀kùn àbí ẹ wá rìn lẹ́gbẹ̀ẹ́ lẹ́kùn ẹ wá rìn ẹ wá rìn ẹ wá rìn. Ànábì ní ibi tí lẹ́kùn náà fẹ̀ dé ẹ sì máa rìnrìn 40 years kẹ́ ẹ tó dé òpin abala lẹ́kùn Al-Jannah kan. ìrìn 40 kìíní tẹ́yìn bá rìn láti ibi dàbújá ìgbà tí èlò oṣù méjì yóò ṣe kìíní èèyàn débẹ̀ láti ibi dé Maka oṣù mẹ́fà náà ní abọ́dọ̀ kan àbí kílẹ̀kùn wọ́n wá fẹ̀ láti ibi dé Maka lọ́nà mélòó jẹ́ mọ́ lọ́nà 40. Ọlọ́run kọ́ ọ̀kan jẹ́ mọ́ Ọlọ́run fi ní gbogbo tóun tò síbẹ̀ ẹ̀ rírí ẹ̀ ṣẹ̀ lérí ìwọ́rí lẹ́kùn kan tó fẹ̀ tó síríìtì kan ó síbi tó ti fẹ́ rí kọ́dà ò lè rí olú èbò ọlọ́mọṣà sí wa lọ́mọ Al-Jannah. ní a fi ń sọ pé ẹni bá ṣe súnà rọ́tíbà ọ̀kẹ́ rákà méjì kátó kásùbà rákà mẹ́rin kátó ké zuri méjì lẹ́yìn zuri méjì lẹ́yìn magiri méjì lẹ́yìn ṣá bana Allahu lahu baytan fil janna ọlọ́run ọkọ̀ mọ́ṣán kan fún ọdún Al-Jannah. ọ̀wọ́n wò pé dojoojúmọ́ làwọn ṣe náfìlà yìí ẹ má ṣe ilẹ̀ tó ń sẹ́kù síbẹ̀ ní ma ń gbà wọn bá kọ́ Al-Jannah fún ọ tán. Al-Jannah yìí kéde pé bíríkìlà àti àwọn mẹkáníkì àti ẹlẹ́tíṣà wà ń bẹ̀ o ọlọ́run kan ní ọyá kọ́ máa nàró yóò sì máa nàró náà ni kí nǹkan báyọ̀ máa wà ń bẹ̀ yóò sì máa wà ń bẹ̀. ọ̀rọ̀ kọjá kọ́ńtráktọ̀ ọlọ́run kọ́ sí ọlọ́mọ Al-Jannah o. Ahlul jannati fi na'im azima wọ́n ní àwọn ọmọ Al-Jannah kọ́lọ́mọ́sá fèmí àti ẹ̀ náà sínú wọn wọ́n ní wọ́n mọ̀ ti wà nínú dẹ̀ra ìgbàdùn mọ̀ wà ń bẹ̀ jẹ̀mọ́ ọ̀ dájú gbogbo gbàdùn ayé yìí lọ. Ọlọ́run bá ní innal abrara lafi na'im gbogbo àwọn ẹni rere àwọn ni wọ́n wà nínú dẹ̀ra Al-Jannah. Alal ara'iki yanzurun wọ́n jòkó ní eré ibùsùn wọn tí wọ́n máa wò pẹ̀lú ìdùnnú
anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi ní inna alal jannati anabi ní sẹ́rí àwọn ọmọ àlìjánná yakuluna fiha wọ́n máa jẹ tó bá wù wọ́n bẹ̀ wa yashrabuna wọ́n máa mu tó bá wù wọ́n bẹ̀ wala yatfiluna nínú àlìjánná yẹn wọn ò ní ha kẹlẹ̀mbẹ̀ ìdọ̀tí ní jẹ́ kẹlẹ̀mbẹ̀ gbé ẹja ha dànù wala yabulun wọn ò sì ní tọ̀ ìdọ̀tí ni ìtọ̀ báwo ọmọ jẹ ọmọ mu ò ní tọ̀ wala yatagawwatun wọn ò sì ní yàgbẹ́ wọn sì máa jẹ wọn máa mu wala yamtakhatuna bẹ́ẹ̀ ni wọn ò ní máa fankún wọn ò ní fankún qalu fama balu ta'am wọn wá bí òjíṣẹ́ lá Muhammad sallam pé ó sì láàmú jẹ àmọ́ mu bó ni a sì máa wá máa ṣe pẹ̀lú oúnjẹ àti omi tá a mu àmú wàrà àmú oyin àmú omi tó mọ́ kọ́dà wọn látún mutí lálìjánnà àmọ́ kì í ṣe ọtí èyí tí máa ń ju àwọn ẹ̀sìn gọ́tà ń bí o hamuru ni ó kọ́kàn jọra wọn ni ìtọ́wà nù ẹ̀ yàtọ̀ sí ara wọn eléyìí ìmọ̀ sára ní dẹ́ni àmọ́ hamuru náà wọ́n ń pè èyí ń fáwọn tí ò bá mutí táyé ìwọ́n tó bá ti mutí táyé ó sínú olùbẹ̀rù ọlọ́run ó ní mu tọ̀hún. wọ́n wá béèrè pé oúnjẹ tá ń jẹ omi tá ń mu anábì ní jusha òun anábì ní òórùn lásán ni ọkàn máa jáde lára wa wọ́rọ́ṣẹ́ òun àti òógùn gbogbo tá ń jẹ tá ń mu pátá èyí tó fi jásí gbẹ ni pé òórùn ọmọ jáde fẹ́rẹ́ lára wa òórùn yẹn ni àwọn nǹkan yẹn ti ń jáde yẹn lẹ́yìn náà òógùn fẹ́rẹ́fẹ́rẹ́ yóò máa jáde àmọ́ òórùn yẹn wọ́rọ́ṣẹ́ òun kàrọ́ṣẹ́ ilmisk ó dà gẹ́gẹ́ bí òórùn alimiski ẹ̀yọ́ mayami pàfúmù tó lágbára tó jẹ́ pé gbogbo pàfúmù tó ń lò ní ayé ń bí kódà bẹ́ẹ̀ wala yanamun wọ́n ní àníṣùn lálìjánná bó ṣe yájú lẹ̀ kedere ní gbére orun kẹ̀ ṣebí tọ́ba rẹ̀ yẹn lè yẹ máa ń sùn yí pé mo fẹ́ sùn díẹ̀ mo fẹ́ sinmi nínú àlìjánná kò sórun ọ yájú lẹ̀ wọ́n máa rí dùnú ni ọlọ́run mọ́sá fi wá sínú àwọn tí ó wọ̀ tọ́ba rẹ̀ yẹn lè yẹ máa ń sùn kò sí wàhálà nínú àlìjánná wala yamutun èyí tó wá ga jù nù kò sí kú nínú àlìjánná ẹni bá ti wà àlìjánná ò ní kú yóò kàn máa lọ gbére yẹn gan jama bí n ṣe ń sọ yẹn gbére lédè ó ti stop àbí àmọ́ nínú ìtumọ̀ kò ní stop tó ọlọ́run àbíọ́ o gbogbo sí àlìjánná náà mọ́sàájọ́ rọrùn fún wa láti ṣe wá fàánù rẹ̀ mọ́sàáfífà sínú àlìjánná khuludun bila maut wọ́n sọ fáwọn ọmọ àlìjánná pé ẹ má bẹ̀rù ikú ní ma gbọ́ lálẹ́nu ẹni ikú lè yẹn máa ń bẹ̀rù tí ma mú yẹn kúrò nínú gbádùn ẹ̀yọ́ mayami ẹni bá ti kú ikú yọ kúrò nínú gbádùn wọ́n níbi àtàlìjánná kọ́ wala yamutun àwọn tó wọ bẹ̀ ò ní kú wọ́n máa bẹ̀ lọ gbére ni ẹ̀yọ́ mayami ẹ̀ rí àwọn omi oríṣiríṣi láwọn ọmọ mẹ́ gbogbo ran júùsì tí ọmọ àtẹ̀yítọ́ mọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ gbé wá fún ọ kọ́lẹ́wọ̀n tó lọ́wọ́n tó ń sọ àwọn èso kan lórúkọ tọ́jọ orúkọ táyé orúkọ wọn kàn jọra wọn ni o ìtì ń bẹnu rẹ̀ yàtọ̀ sí ara wọn. ọlọ́wọ́n ọba ní wa yusqawna fiha ka'san kana mizajuha zanjabila ọlọ́wọ́n láàmú fún ọ lómi mu sínú àwọn cups omi tó wà ń bẹ̀ kana mizajuha zanjabila ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní omi tí a máa fi mu a mixture pẹ̀lú sanjabila ni wọ́n pè ní atalẹ̀ a máa pè ní ginger ẹgbẹ́ ginger àtìlẹ́ ayé òun rí wọ́gọ́wọ́gọ́ báyìí ni ó yàtọ̀ sí tó òun a máa tàyàn láyà ń gbà mí lẹ́yìn pé kìíní yìí fẹ́ lágbára o sanjabila tọ̀hún yóò máa lọ ní tìrín ọlọ́run mọ́sá fi aṣọ àwọn tó mu sanjabila wọ́n mi ṣe fati alìlìjánná ẹ̀yọ́ mayami àwọn tó wà nínú àlìjánná tó jẹ́ èèyàn àtàlìjànú tí wọ́n sin ọlọ́run ẹ wò wọ́n báyìí ojú wọn fanimara ọlọ́run ọba ní ojú yawma idhin na'ima ọlọ́run ọba ní ojú àwọn tí wọ́n wà àlìjánná níjọ́ àlìkìyàmà ẹ rí ìdẹ̀ra lójú wọn ìgbádùn ojú wọn yóò ṣe é wò látara ìdùnnú lisa'i aradiya nítorí iṣẹ́ àlìjánná tí wọ́n ṣe tọ́lọ́wọ́n bá aláà yọ́nú sí fún wọn fi jannatin aliya wọ́n padà wá wà nú àlìjánná tó ga jùlọ
la tasma'u fiha laghiya gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ téèyàn máa ń gbọ́ tínú yẹn máa ń bàjẹ́ òun ní gbọ́gbọ́ púpọ̀ ńbẹ ọmọ rẹ kú ìyàwó rẹ kú ẹ̀gbọ́n rẹ lásídẹ́ǹtì wọ́n ní oyún bàjẹ́ máa la wọ́n ní lágbájá jábọ́lẹ̀ lágbájá fẹ́rí fọ́ lágbájá fẹnu kọ́ gbogbo àwọn làbárì burúkú tá a máa ń gbọ́ òun wọ́n jí owó lù àwọn níwòsì burúkú tá a máa ń gbọ́ yẹn èyí ní gbọ́gbọ́ púpọ̀ l'Al-Jannah. Ọlọ́run bá ní fiha aynun jariya àwọn akérèmọdò àwọn odò wọn máa sàn yóò máa sàn ní ọmọ rí lábẹ́ tí ń sàn báyìí wọ́n ti to kọ́ọ̀bù sórí ẹ̀ ọkàn mú kọ́ọ̀bù lọ́mọ bu ètò bá ti wọ̀ ń bẹ̀ lọ́mọ mú fiha sururun marfu'a Ọlọ́run bá ní àwọn bẹ́ẹ̀dì àwọn bùsùn tí àwọn ọmọ àlìjáná ò fi sùn kò ṣe pẹrẹsẹ mọ́lẹ̀ marfu'a ọ̀gá báyìí bẹ́ẹ̀dì tó ga lálò jama ẹ bá dé àwọn hòtẹ́ẹ̀lì ńláńlá ẹ bá travel èyàn rí i pé àwọn èèyàn ń gbádùn lérí àwọn bùsùnfà sódígbà tó ti rí yìí tó rí wọn ó yàtọ̀ sí Al-Jannah. Ọlọ́run bá ní fiha sururun marfu'a fiha sururun marfu'a àwọn bẹ́ẹ̀dì tó wà ń bẹ̀ ga kì í ti pẹlẹbẹ wọ́n ní ọ̀gá tó bá ti ń wọnú yàrá rẹ̀ báyìí yóò sì wálẹ̀ yọmọ wálẹ̀ ọmọ bíi lifti Allahu Akbar yọmọ wálẹ̀ tọ́ba ti wálẹ̀ ń dédèdè ibi tó yẹ kó ti gùn ó fẹ́ gùn báyìí ìgbà tó wọ̀ kán báyìí ọba ọmọbìnrin ń bẹ̀ tó má lóló fẹ́ni tí ó bá ti máa gbé àwọn aṣẹ́wó táyé mi ọ̀kan lọ́wọ́ fọwọ́ mọ́ tọ́ba ti mọ̀ pé wọ́n fẹ́ gbádùn lọ́rùn pẹ̀lú obìnrin ò ní gbáṣẹ́wó ò ní yàlẹ̀. àwọn ọmọbìnrin tí wọ́n mọ eré ṣe àwọn ọmọbìnrin tí Ọlọ́run bá aláàdá tí ò sí àbàwọ́n lára wọn wọ́n mọ wọ́ ni ọ̀rọ̀ kọjá pé eléyìí wù mí bọ́ bá ti rí báyìí ọmọ wọ́ ni wọ́n akwabun mawdu'a Ọlọ́run bá ní àwọn kọ́ọ̀bù tí wọ́n máa fi mú mi àti tó kalẹ̀ fún wọn. wa namariku masfufa Ọlọ́run bá ní àtúnwá sẹ́ẹ̀tì pílò àwọn pílò téèyàn máa fi ń rọ́gbọ̀kú àwọn pílò téèyàn máa fi ń rọrùn òkè tí kò sùn ọkàn máa fi gbádùn ni àwọn pílò tá a fi rọ́gbọ̀kú nínú Al-Jannah ó wà ń bẹ̀ wazarabiyyu mabthutha àwọn ìtẹ́ táǹpẹ̀ ní rọ́ọ̀gì tó mú ẹsẹ̀ ọmọ ya ọba dọ́dọ̀ àwọn tọ́lọ̀ nkẹ́ ọba wọnú ilé àwọn àwọn òpè ẹ̀dá kan ẹsẹ̀ rẹ̀ máa ń lọlẹ̀ rọ́ọ̀gì ẹyọ kan ó lè kọ́ odidi ilé tẹ́lẹ̀ omi gbé ṣe ríru àwọn rọ́ọ̀gì tó rí láyé òun bò ti rí yẹn ó yàtọ̀ sí Al-Jannah. Ọlọ́run bá ní àwọn ìtẹ́ èyí tá a tẹ́ tá a fi ṣe fàájì àwọn èyí tá a máa wà lérí ẹ̀ Ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ Ọlọ́run ṣàfihàn sínú àwọn tó wà Al-Jannah. ṣe rí gbogbo tó wà ní Al-Jannah pátá orúkọ máa ń papọ̀ ní ó yàtọ̀ sí èyí tó wà láyé ìdẹ̀ra tó wà ní Al-Jannah kò sẹ́nìkan tọ́lọ́run fi hàn Ọlọ́run lọ́wọ́ fi pamọ́ ni Ànábì fi ní ma la aynu ra'at wala udhunu sami'at wala khatara fi qalbi bashari qat ìtọ́ wà ní Al-Jannah ojú kan ò rí rí etí kan ò gbọ́ rí ẹnìkan ò ro orúgbàdùn yẹn rí ipe irúgbàdùn báyìí ó wà níbi báyìí ẹnìkan ò ronú débẹ̀ rí Ọlọ́run bá ní fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun Ọlọ́run bá ní ìta àfipamọ́ sínú Al-Jannah ma ukhfiya lahum la ta'lamu nafsun kò sẹ́ni kankan tó mà min qurrati a'yun nínú àwọn nǹkan téèyàn máa rí tí máa ń dùn yàn nú tó jẹ́ ìtutù ojú gbogbo nǹkan bá nínú Al-Jannah pátá inú rẹ̀ ọkàn máa dùn ni bó bá wo bẹ́ẹ̀dì inú rẹ̀ ó dùn bó bá wo pílò inú rẹ̀ ó dùn bó bá wo kọ́ọ̀pù inú rẹ̀ ó dùn bó bá wo omi tó fẹ́ mu àwọn oyin àwọn wàrà funfun inú rẹ̀ ó máa dùn gbogbo nǹkan wà ní Al-Jannah pátá kò sí ìtẹ̀yìn orí tí ní òní máa dùn Ọlọ́run bá ní jaza'an bima kanu ya'malun eléyìí ní ẹ̀san Al-Jannah yìí lẹ̀san iṣẹ́ rere tí wọ́n ṣe nígbà wọn wà láyé kọ́lẹ̀ mọ́sá fún wa ní iṣẹ́ rere ṣe sọ gbọ́ báyìí iṣẹ́ rere làá fi wọ Al-Jannah o jaza'an Al-Jannah ọjẹ́ san fẹ́ni ọba ṣiṣẹ́ rí ẹni tí ọba ṣiṣẹ́ rí ńkọ́ jẹ́ mọ́ kò ní wọ Al-Jannah. ẹ̀yọ́ mayami Ọlọ́run ọba àlá wọ́n jẹ́ oyé wáyé pé àwọn ọgbà ó wà nínú Al-Jannah ọgbà àwọn gathering tó jòkó síbẹ̀
tó máa gbafẹ́ àwọn èso tó wà ń bẹ̀ tó máa mú jẹ tó máa gbádùn. Ọlọ́run bá ní inna lil muttaqina mafaza. Ọlọ́run ní gbogbo àwọn tó bá bẹ̀rù Ọlọ́run kan tó jáde láyé wọ́n mọ̀ ti rí ọ̀la wọ́n mọ̀ ti là kó lọ́wọ́ ọ̀yà. Hadaiqa wa anaba ọgbà tí wọ́n máa bẹ fún wọn ọgbà náà dáa púpọ̀. Wa anaba àti èso grape inab grape. Ẹ̀wá náà ra grape kan báyìí tí a máa rà sínú ọ̀rá báyìí tó ń tà ní 1,500 to 2,000 báyìí. Seedless àtẹ̀yí tí ò seedless. Àwọn inabu yẹn àpèjúwe lásán ni ó kọ́kàn jó kọ́ ni. Inabu tàlìjánà yàtọ̀. Wa anaba Ọlọ́run ní fún yín ní grape jẹ nínú àlìjánà ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ láyé ọlọ́mọṣàfihàn sínú wọn. Ọlọ́run bá ní lẹ́yìn náà ẹ̀tún gbọ́ nínú àwọn tẹ́ẹ̀tún máa gbádùn lálìjánà wa kawa'iba atiraba. Àwọn obìnrin kawa'iba òun náà làwọn obìnrin tó jẹ́ pé ọyàn gbáyà wọn ó dúró sánsan báyìí. Atiraba gbogbo wọn ọdún kan náà ni wọ́n wà wọn ò jura wọn lọ. Ẹ̀yin ọmọ mi ìtumọ̀ ni pé ọmọ obìnrin tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bàlágà nígbà tó bàlágà yẹn ẹ rí i pé gbogbo wájú rẹ̀ yóò dúró sánsan ni. Ọlọ́run bá láwọn obìnrin tí ń fún yín kì í ṣe àwọn obìnrin tí wọ́n ti lò. Èyí ni ẹni tí ó bá máa ṣe boyfriend girlfriend tí ó máa ṣe sìná tí ó máa date tó bá ti ń date ó padà ṣe sìná tó bá ti ń ṣe sìná. Àwọn obìnrin tọ́lọ́run Allah tí ó pèsè kalẹ̀ yìí ò ní nípìn bẹ́ẹ̀ torí ò sí nínú àwọn olùbẹ̀rù Ọlọ́run. Nígbà Ọlọ́run sọ ní inna lil muttaqina ó ní mafasa inna lil muttaqina hadaiqa wa anaba inna lil muttaqina kawa'iba atiraba. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ọba ni ó ní àwọn obìnrin tá a wí wọ́n yáàyè púpọ̀ jàmá kò sírú wọn lé ayé ó lè ronú kan rú wọn rí. Obìnrin tó bá da ẹ máa rí báyìí obìnrin tó bá da ẹ máa rí báyìí torí ètò òrò yẹn tó bá dé nínú àlìjánnà ọ sọ pé òróró ẹ̀rí gbogbo ohun tí mo wò lára obìnrin pátá èyí tó bá lọ́dọ̀ obìnrin tó lọ́wọ́ fún ọ lálìjánnà ní ò ní rírú ẹ̀rí. òun náà wo obìnrin tó dáa jù ládùúgbò yín obìnrin tó dáa jù ńlé yín obìnrin tó dáa jù ní gbogbo kọ́ńtírì yín sórí nígbà tó ti rí yẹn èyí tó wà lálìjánnà dáa jù lọ. ọlọ́mọṣà fẹ́ aṣọ àwọn tó wà lálìjánnà àwọn obìnrin ńkọ́ kí n láǹfà wọn á fa wọn náà ní àwọn ọkọ wọn á bànà bíi tiwọn á tún wọn ṣe. Ọkọ tẹ́sẹ̀ rẹ̀ ti wọ́ Ọlọ́run nà padà ọkọ tójú ẹ̀ ti fọ́ odi rẹ̀ ọ̀là padà èyí tó ní pimples tó ní ifo Ọlọ́run ó tún gbogbo ẹ̀ ṣe. Nǹkan kan wà ní wo arábìnrin yẹn lẹ́yìn ọkọ ẹ̀ àmọ́ wọn àtàwọn kàwáyé bàtẹ̀rábà ni wọ́n máa sáfù ọkọ o polygamy ọ̀ràn yẹn ní bẹ̀ ìwọ tó o bá ti mọ̀ pé ọ̀rọ̀ polygamy fẹ́ sọ di ẹni tí ò lálàáfíà mọ́ rántí pé bọ́pẹ́ ọ̀yá náà ọ̀yìn àbúrò padà ṣe polygamy nínú àlìjẹ́nà. Ọlọ́run ò ní fẹ́ yín lọ́kùnrin míì nítorí pé obìnrin lọ́kọ méjì àmọ́ Ọlọ́run tún ọkọ yín ṣe débi pé gbogbo àléébù tó wà lára ẹ̀ Ọlọ́run mú kú yóò wá tún dá yóò wà ní age of 33 ìfẹ́ rẹ̀ ó wá bóyin dàrú tẹ́ ẹ̀ ní rántí gbádùn míì mọ́ àfọkọ́ tẹ́ ń wò yẹn. Èyí ni tẹ́ méjèèjì tẹ́ bá jọ ń kírun ni o tẹ́ bá bẹ̀rù Ọlọ́run tẹ́ bá bẹ̀rù Ọlọ́run kálukú gba bí tiẹ̀ lọ ni o kọ́lọ́mọsí wa lọ́mọ náà. Ọlọ́run ọba ní wàkà sáǹdì ha kọ́ àwọn kọ́ọ̀pù tẹ́ máa lò nínú àlìjánná ìmùtálà asọ̀fìyà wọn làwọn míì ẹ̀ṣẹ̀ ní bù fúnra yín ẹ̀ kàn bá ń bẹ̀ wọ́n ti bùn tẹ́ fẹ́ mu síbẹ̀ kẹ́kẹ́ máa gbé kẹ́ máa mú ni. ìmùtálà asọ̀fìyà ọmọ kànga síbẹ̀ omi wàrà omi oyin omi tọmọ tónítóní àti kéde jama àti omi tó jẹ́ ọtí ó yàtọ̀ sí ọtí tiwa yìí tí ìmọ̀ ń sọ àwọn èèyàn di àpòtọ́ yẹn èyí tí mo rí wọn sínú gọ́tà yẹn kọ́. Ọlọ́wọ́n bá ní àwọn obìnrin tí ẹ máa fẹ́ inna ansha'nahunna insha'a Ọlọ́wọ́n bá ní àtún wọn dá àwọn obìnrin táyé Ọlọ́wọ́n ṣe kínní Ọlọ́wọ́n tún wọn dá faj'alnahunna abkara Ọlọ́wọ́n lá padà sọ àwọn náà di fájìn
ìyàwó rẹ tí tẹ́jọ fẹ́ra yín tẹ́ lo 100 years tí gbogbo ẹ̀kẹ́ rẹ ti ṣe pamọ́ láyìn lọ́wọ́ dénú àlìjánnà tó bá rí Ummu Zainab pé ha ṣé wọn náà sì ní alẹ́ mi náà ni ọlọ́run ti tún mi dá ọlọ́run bá ní á tún wọn dá fájì alinahunna á wà sọ wọn di kíni àbùkárà á sọ wọn di fájì uruban atraba àwọn ọlọ́run bá á sọ wọn di ẹni tí ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ uruba ó nífẹ̀ẹ́ ọkọ òní síjà lálẹ́ Janna ọdún kan náà ni gbogbo àwọn ìyàwó yẹn wà ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn mẹ́tẹ̀ẹ̀ta èjì kan náà wọ́n wà ẹnìkan onídàgbàjẹ́ nìkan lọ lálẹ́ Janna torí ẹlòmíràn máa wò pé arábìnrin tí ń ṣe sùúrù pẹ̀lú rẹ̀ yín sẹ́mi àti ẹ̀ láti wájú wọ lálẹ́ Janna ẹlòmíràn máa rò pé ṣé wọ èyí tábà ti ṣe tábà ti túká mi ò rò pé ó lè bá mi wà lálẹ́ Janna o látara bí ṣe máa ń ṣe bóyá kò ṣe dáadáa ọyọ bùn abákan àbí ẹ̀dá kan bẹ lára nǹkan kan bẹ lára tí ó máa wò ó ti ń bí ọdún tó máa rọ́jú ọlọ́run ṣàtúnṣe rẹ̀ mọ́ wọ́rí ọlọ́run ṣe kínní ọlọ́run ṣàtúnṣe rẹ̀ fún ọ nínú àlìjẹ́nà ọlọ́run ní ilé ashabil yamin àwọn tí wọ́n ní gbogbo tá a kà kalẹ̀ yìí àwọn àjọ apá ọ̀tún ni o àwọn wọlé àwọn àjọ apá ọ̀tún jẹ̀mọ́ àwọn tó bẹ̀rù ọlọ́run ọlọ́mọṣẹ́ ìfàwọn náà sínú wọn àwọn àjọ apá òsì ibo làwọn ń lọ jẹ̀mọ́ àwọn lẹ́nu náà ọlọ́run wọ́n lọ lè kojú wàhálà ńlá bina'uha ẹ̀yọ́ máa yá mi bina'uha ṣe mọ̀ pé àwọn ilé ó ní tí wọ́n máa fi ń kọ́ simenti àti granite pẹ̀lú sharpsand làwa fi ń kọ́lé ṣe rí bina'uha tí wọ́n fi kọ́ àlìjẹ́nà yàtọ̀ sí yẹ̀pẹ̀ bina'uha wa labinatuha àwọn block labina ni àwọn yẹ̀pẹ̀ tí wọ́n mòdì tó ń gbé kalẹ̀ lọ́kọ̀ọ̀kan block làwọn ń pè mí min dhahabi wọ́n ní gold wọ́n fi ṣe kíni ni wọ́n fi mòdì ẹ̀ kò sí àwọn bàbá wọn blọọkù tán yọ blọọkù lọ́rùn ọlọ́run kan pàṣẹ náà nígbà ọyá máa kọ́ra rẹ yá kọ́ pẹ̀lú àṣẹ mi ọlọ́run ó sì kọ́ síbẹ̀ àwọn blọọkì kọ̀ọ̀kan tí wọ́n fi bíìdì àlìjánná gold ni o wọ́n fi dọ̀ àti fàdákà silver kulina ya Rasulullah àwọn sàhábà láwọn bíi ànábì pé hadithina anil janna dákun mọ́sá ìròyìn àlìjánná fún wa má bí náà wà báwo ni wọ́n ṣe kọ́ gan kọ́lá ànábì ní labinatu dhahabin wà labinatu fiddatin àwọn blọọkì kọ̀ọ̀kan tí wọ́n fi tó àlìjánná fún yín gold ni àti fàdákà àti silver wa malatuha gbogbo àwọn malatuha tó yìí ni àwọn yẹ̀pẹ̀ olómi alimiski tí wọ́n fi bíìdì ẹ̀ òun náà ni alimiski kíní kan tí máa ń rùn ni tí máa ó dàbí ẹrẹ̀fọ̀ ó wá jẹ́ alimiski sọ́ọ̀kì kan wà bí jàmbá gbogbo tí wọ́n fi ra la alimiski ni wa isbahuha alulu wal yakut wá rí àwọn òkúta bẹ̀ àwọn òkúta tí wọ́n dà sínú àlìjáná yẹn alulu yakut yẹ àwọn kan tó válù gan tó dé pé ọmọ ń sojú lọ́yìn ọ̀rẹ́ kọjá akákọ́lé tá da granite síwájú ilé eléyìí ṣe granite jama alulu wal yakut orúkọ tí wọ́n pè náà nìyẹn wa turabuha yẹ̀pẹ̀ inú àlìjáná zàfàrà òun náà ní zàfàrà ní oyin ìkọ̀ọ̀kan wọn àwọn nǹkan tá a wí àwọn nǹkan tó níye lérí ni lẹ́yìn náà nínú àwọn oore àti ìdùnnú tó wà ní àlìjánná tawaful wilidan ọlọ́run fún yín láwọn ọmọ kéékèèké tí wọ́n máa bá yín ṣeré bó ṣe òkè yẹn lówó tó lè bá wọlé tí ọba sọ ọmọ yóò bu ẹkún gbogbo àwọn tá à ń bẹ lọ́hùn fún kọ́lọ́mọ́ sábà dá wọn lóhùn ẹ̀ẹ́dẹ́ àlìjánná ọlọ́run lóhùn fún yín láwọn ọmọ kéékèèké tí wọ́n máa bá yín ṣeré kì í sọ àwọn ọmọ yọnu o kì í sọ àwọn ọmọ ìdákùn ẹtí ilẹ̀kùn ẹjí sùn kì í sọ àwọn ọmọ yọnu tí wọ́n máa pariwo tí wọ́n máa disturb àwọn eléyìí wọ́n máa bá yín ṣeré ọlọ́run bá ní wayatufu alayhim wilidan ọlọ́run láwọn ọmọ kéèké wọ́n mọ̀ ọ̀rọ̀ kiri káyín wọ́n mọ̀ sáré wọ́n mọ̀ ọ̀rọ̀ kiri káyín wọ́n mọ̀ tawafu yín mukhalladun àwọn ọmọ yẹn ò ní kú tiwọn wọn ò ní kú ṣé àwọn pé ayé tá a wà yìí bẹ́ẹ̀ máa ń wọ ọmọ ńgbà míì tí ń lọ tí ń bọ̀ ìyẹn mọ̀ wá bẹ lọ́hùn pé ọlọ́run mọ̀ jẹ́ mọ̀ sáré rẹ o mọ̀ jẹ́ mọ̀ yòó kú mọ́ mi lọ́wọ́ o ọlọ́run ní mukhalladun ọlọ́run láwọn eléyìí ò ní kú wọn ò ní kú lásán gan ìdùnnú kan ní fún ọ
àwọn afáàní mukhalladun nínú tó mami wọ́n ní la yatagayyaru àwọn ọmọ yẹn wọn ò ní change kó lọ mẹ́kẹ́ wọn ò ní change kó ní kíní ọmọ èké bí wọ́n ṣe wà yẹn náà wọ́n wà forever. ẹ mọ̀ pé ìdùnnú ni kéèyàn máa bá ọmọ kékeré ṣeré ọlọ́mọ gbọmọ lọ́wọ́ wájà má wọ́n bá ń bọ̀ tó lówó lọ́wọ́ tó wá pàdé àwọn ọmọ rẹ̀ ní dáàdi ìyàwó ẹ̀kọ́ mọ́mì aláwọ̀sálà wàláhì tàláhì ìdùnnú oṣù tó ń wá sínú ẹ̀mí ẹ̀ pé tó kọ́ńtrátì tá a bá lọ bí ọba ṣe wàá bọ́ sí ṣé bá àwọn èké ọlọ́run kan ní wá ṣe kíní ní wá pàdé mi ìdùnnú ayé òun náà lọ́mọ ọlọ́run wá fi ṣe ọ̀kan nínú àwọn ìdùnnú Al-Jannah kọ́lọ́mọ ṣe ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yin wọ̀nyá mi sùkú Al-Jannah wọ́n ní àmọ́ ńlọjà ọ̀rọ̀ kọjá ńlọ kí ló kọ bí táwọn yẹn máa ń lọ lè falẹ́ lọ́nà káàkiri à ń lọjà máa lọ Chicken Republic à ń lọ máa lọ Mr Big máa lọ bí wọ́n ti máa ń ra gbogbo nǹkan tẹ́yìn máa ń ra yìí Shoprite nínú àwọn ìdùnnú ayé èyí ni kéèyàn lọjà àfà ẹni bá ní nǹkan lápò tí inú rẹ̀ bá ti dùn ní máa ń lọ sí ọjà lọ lè mú àwọn nǹkan oríṣiríṣi wọ́n ní kọ́dà ọjà wà nínú Al-Jannah anabi ní inna fil jannati lasuqa anabi ní àwọn ọjà wà nínú Al-Jannah o àwọn mákẹ́tì wà nbẹ yatunaha kulla jumu'ah gbogbo ọjọ́ jimá náà ni a máa lọ bẹ̀ kọ́lọ́mọ́sá fèmí náà sínú àti wọ́n náà ọ máa lọ lè mú gbogbo tó bá ti wọ̀ nbẹ láì ní sanwó ó ti ṣe wàhálà iṣẹ́ rẹ̀ òun náà ní irun tó ń ṣe kíni tó ń kí àwẹ̀ tó ń gbà inú kálukú ní gbóná lọ́wọ́ yìí sìn àbí kálukú rọ́jú ẹlòmíì ti jẹ́ǹtù báyìí bá ṣe jòkó lẹ́yìn ààrẹ ti balẹ̀ nígbà tó fẹ́ wà Al-Jannah ó fèbè panu fọlọ́n irun wákàtí márùn-ún òyì sí wákàtí márùn-ún àwa ń kírun ẹnìkan jòkó lẹ̀ òun mutí ó gbá aṣẹ́wó lẹ́sẹ̀ yìí tó ń jẹ lẹ́dẹ̀ ẹ wá níbi kan náà láàjọ wá jòkó ẹni bá bẹ̀rù Ọlọ́run Al-Jannah lòun wọ̀ ẹni bá sì takò àṣẹ Ọlọ́run tí wọ́n bẹ̀rù Ọlọ́run òun lọ lè wọ̀ náà Al-Jannah náà kọ́ lọ́mọ́sá ṣe ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. fiha ashjarun shajaratun yasiru rakibu fi dhilliha mi'ata sana wọ́n ní àwọn igi oríṣiríṣi ni wọ́n gbìn sínú Al-Jannah gbogbo àwọn ọlọ́lá wa àwọn olówó wa yín máa jẹun yóò tán kí ni wọ́n máa ń gbìn sínú ọgbà àwọn jẹmọ́ àwọn igi oríṣiríṣi igi red igi purple igi àwọn èso white ló wà lérí ẹ̀ àwọn flower oríṣiríṣi torí pé ìdùnnú ni kéèyàn wà láàrin igi kígi ó wà níwájú yàn ẹ máa gba tẹ́gùn bẹ́ẹ̀ wọ́n ní igi kan náà àwọn igi tó wà ní Al-Jannah tóyìn bá fẹ́ sinmi èèyàn kan ra jòkó lábẹ́ rẹ̀ àga tó fi jòkó náà ti wà ń bẹ̀ gbogbo ẹ ti wà ń bẹ̀ sẹpẹ́sẹpẹ́ wọ́n ní ẹ̀ wá rí igi ẹyọ kan náà àwọn igi tó wà ní Al-Jannah tí ọṣẹ bòjì wọ́n ní bòjì tó ṣẹ́ kalẹ̀ yẹ tí ẹni tó gun ẹṣin tí ń bá rìn ní abẹ́ bòjì yẹn lábẹ́ bòjì igi ẹyọ kan ni o wọ́n ní yóò máa rìn ìrìn mi'ata sana ìrìn 100 ọdún nǹkan rìn lọ bòjì ìsìn rìn lábẹ́ bòjì igi ẹyọ kan péré ní Al-Jannah òrùn nípa yín Al-Jannah kò sóòrùn Al-Jannah òrùn kò sóòrùn mbẹ ọlọ́run bá aláàní la hararata fiha ọlọ́run ní kò sóòrùn Al-Jannah ọlọ́run ọba ní la yarawna fiha ọlọ́run ọba ní muttaki'ina fiha àwọn ọmọ Al-Jannah wọn rọgbọ̀ kó wọ́n mọ̀ gbádùn lábẹ́ bòjì ala al-ara'iki lérí àwọn àgbàntara àwọn bẹ́ẹ̀dì téèyàn máa ń jòkó tí wọ́n máa wòran tí wọ́n máa wọ́n ti lọ ọlọ́run ọba ní la yarawna fiha shamsa ọlọ́run ọba ní wọn ò ní rọrùn kò sórùn mbẹ̀ òrùn máa ń tàyàn lánìí jama wala zamharira lẹ́yìn náà kò ní sí wẹ́dà tó tutù tí ọmọ ní wọn la zamharira òun náà ní albard ashadid zamharira ni zamharir albard ashadid àwọn òtútù tí máa ń ṣe kíni tí máa ń káyà lọ́wọ́ ọlọ́run bá ní kò sí òrùn Al-Jannah òrùn báwo gbogbo ó kú lọ síbẹ̀ ni ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa wa kullu ma yuhibbu al-abdu fil janna wọ́n níbi tí ìgbádùn Al-Jannah lágbára dé ni pé gbogbo tó bá ti wùyàn ọba Al-Jannah sábà sì jòkó lẹ̀ yìí ó ní tí mo wú kálukú wa fa eléyà ọjàrábà lé eléyìí jàrábà obìnrin eléyìí jàrábà bó ni wọ́n pè aṣọ eléyìí jàrábà nǹkan mímu wọ́n ní gbogbo tó bá jàrábà
oye ọwọ́ tó ń jà rábà rẹ̀ gbogbo ẹ̀ ló ṣe kíni gbogbo ẹ̀ ló lò nínú àlìjánná. ọlọ́run ọba Allah ní lahum ma yasha'un. ọlọ́run ní gbogbo tí wọ́n bá ti fẹ́ tí wọ́n sì máa rí fiha nínú àlìjánná. àyá Qur'an lahum ma yasha'un. Allahumma ij'alna min ahli al-janna. Allahumma ij'alna min ahli al-janna. ọlọ́run ọba ní gbogbo tí bá ti ń wù yín lẹ́rìí ń bẹ́ fọkàn yín balẹ̀ yẹn sá máa sìn mí kẹ́sì bẹ̀rù mi. tó bá ti bẹ̀rù ọlọ́run ìwọ sá ti rò ó lẹ́mìí pọ̀ fẹ́ kan báyìí yóò sì déwájú rẹ̀. gbogbo tó bá ti fẹ́ lò pátá gbogbo tó bá ti nídìí ọlọ́ni lahum ma yasha'una fiha wa ladayna mazid. ọlọ́ni gbogbo tí máa ń wù yín nígbà ọlọ́run fẹ́ parí ẹ̀ nìyẹn o ọ̀dà mélòó la fẹ́ dárúkọ nínú tá a kó sínú àlìjánná ọ̀dà gbogbo tí máa ti wù yín ẹ̀ máa bá àlìjánná. ọlọ́run wa ní wa ladayna mazid àtún wa ní special oore kan àlékún kan tá a fẹ́ ṣe fún yín mazid. àwọn afáwa béèrè pé kí ni à ń pè ní mazid kí ni àlékún oore tó ju gbogbo tó wà ní àlìjánná lọ tọ́lọ̀ ni a tún fi lékún fún wọn. wọ́n ní òun náà ni alimasidu wa nazaru ila waji illahil karim. oore tó lékè oore gbogbo oore alijanna òun náà ni pé ọlọ́run ọba aláwọ̀ fẹ́ra rẹ̀ ẹlẹ̀ ọmọ alijanna orí ọlọ́run báyìí ọmọ alijanna orí ọlọ́run. Allahu akbar ọlọ́run mọ́sá di rí ọlọ́run jọ́ àlìkèyàmọ́ o ẹni tá ń sìn látijọ́ yìí tá a rí ẹni tá ń pè tí ń dá wa lóhùn tí sàǹgbà àsámọ̀ pé sàǹgbà dúró àṣà àṣírí ẹni tí ń fún wa ní omi látòkè sánmà ẹni tí ń mú omi jáde láti inú ilẹ̀ ẹni tí ń fún wa ní apple tí ń fún wa ní juice tí ń fún wa ní ọsàn tí ń fún wa ní iṣu tí ń fún wa ní sẹ̀mú ojoojúmọ́ àṣírí àpàdà rí o. ọba aláàtọ̀ dá ọ tó fún ọ lójú tó fún ọ létí ọ̀pàdà rí jọ́lì kìyàmà tó bá wà nínú àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn olùbẹ̀rù ọlọ́run. satarawna rabbakum Ànábì ní ẹ rí ọlọ́run ọba jọ́lì kìyàmà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń wo òṣùpá ní ọjọ́ òru ẹlẹ́ẹ̀kẹrìnlá bẹ́ẹ̀ ṣe máa ń wo òṣùpá tó bá lé tọ́jú pé látòdọ̀ mú ní dì fúnfún fún ìpè dákun jẹ́ mi náà orí o kápẹ́ òṣùpá lé lẹ́yìn sí jama ṣé mo lè ní dákun jẹ́ kí n rí gbogbo àlà ń ṣe kí ni gbogbo àlà ń rí. Ànábì bẹ́ẹ̀ ṣe rí ọlọ́run bá ń jọ́nà nù àmọ́ ọlọ́run ló mọ bí ó ṣe sọ̀rọ̀ wa tí agbára ó fi ṣe kíni tí ó fi gbé rírí ọlọ́run tó láyé ń bí àlè rọ́lọ́run. Ànábì Musa lóun fẹ́ rọ́lọ́run ọlọ́run bá ní ìmọ́lẹ̀ kan ọfẹ́ kan ṣe rí òkè nínú àwọn ìmọ́lẹ̀ mi ọlọ́run tó ọyá máa wò ó nígbà tó sì wò ó tí tó bá òkè Ànábì Musa bá dákú. irọ́ ni bàbá Súfì pa sórí ìráyè tó rọ́ bí ọ̀rọ̀ rọ́ ni irọ́ ni ọlọ́run ní láti òde níkẹ́ òde àbùsọ́rù wọ́n wáyé òde níkẹ́ òde àbùsọ́ra ọlọ́run lójú kan òde òde òun láyé àyà yìí làwọn fáwọn mọ́tò fi ní ànábì òrí ọlọ́run ọba ní òkè ń gbọ́ wọn ọlọ́run ọba ní ọ̀làkọ̀dọ̀rà áó nẹ́sìlátàn ókọ́rọ́ jìbìrìlì lórí kìí ṣe ọlọ́run wọ́n bí ànábì pé so òrí ọlọ́run ní nurun anna ara ìmọ́lẹ̀ bó ní ṣe rí ẹnìkan ò lè rí ọlọ́run ọba nílé ayé ń bí àmọ́jọ́ kìyàmà á padà rí ọlọ́run kọ́lọ́mọ́sàfẹ́mi àti ẹ̀sùn àwọn tí ó rí wọ́n ní ìdámakánná Al-Jannah fil Jannah wọ́n ní tàbá tẹ̀bẹ̀ náà Jannah tá ń gbádùn pẹ̀lú àwọn obìnrin wa tá ń gbádùn pẹ̀lú àwọn nǹkan mímu nǹkan jíjẹ aṣọ wíwọ̀ tá wà lérí bẹ́ẹ̀dì tó ga tá a sì gbádùn ń bẹ̀ yunadi munadi ọlọ́run ọba aláwọ̀ wá pè yóò ní ya ahlal Jannah gbogbo èèyàn ọmọ Al-Jannah inna lakum minallahi maw'ida ọlọ́run ọba yín Allah ó ní àdéhùn fún yín ó fún yín lápọ́tímẹ́ǹtì kẹwàá rí ọlọ́run fún yín ládéhùn lan tukhlafuhu ẹnì kọ̀ọ̀kan yín ò sì ní pẹ̀dí gbogbo yín lẹ́gbọ̀dọ̀ wà ń bẹ̀. qalu madha yuridu minna rabbuna gbogbo àwọn ọmọ àlìjánà gbogbo àwọn ọmọ àlìjánà àwa sọ pé kí ni ọlọ́run ọba Allah tún fẹ́ fún wa kí ni ọlọ́run ọba Allah tún fẹ́ fún wa alam yubayyid wujuhana ṣé èsì pé ọlọ́run ọba yìí ó ti tutù ojú wa ti funfun inú wa ń dùn wa yudkhilna janna ó ti fẹ́ aṣọ náà àlìjánà kí ni ọlọ́run tó fẹ́ fún wa idh bi nuri yaghsha'um wọ́n níbi tí a ti ń sọ̀rọ̀ yẹn ibi tí a ti ń sọ̀rọ̀ yẹn òun náà ni ìmọ́lẹ̀ kọ̀ọ̀kan dé wa yaqulu assalamu alaykum a kàn gbọ́ wọn àlá ní pé assalamu alaykum àláfíà ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ wà ní àlìjánà yìí fa yaquluna anta salam gbogbo wa sọ pé ìwọ ọlọ́run bá gan lọ́ba alálàáfíà wa minka salam ọ̀dọ̀ rẹ̀ làlàáfíà ti máa ń wà
tabarakta ya dhal jalali wal ikram títóbi fún Ọlọ́run ọba tó tóbi tí máa ń tàyàn lọ́rẹ fayakshifu Allahu min nurihi Ọlọ́run ọba sì malẹ̀ rẹ̀ abàrí Ọlọ́run mọ́sá fèmí sínú àwọn tí ó rí Ọlọ́run mọ́sá fi wọ́n náà síbẹ̀ kò ní dáa kọ́ ọmọ ọ̀rọ̀ Ọlọ́run láyé kó tó mọ̀ wá ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn òfò ní o tí wọ́n ti léyìn ò ní rọ́ Ọlọ́run ọba rárá a jẹ́ pé kò ní wọ Al-Jannah ẹ wá rí àyà tó jẹ́ àtúmọ̀ pé a padà rọ́ Ọlọ́run ní wujuhun yawma'idhin nadira Ọlọ́run láwọn ojú kan yóò tutù njọ́ náà ila rabbiha nadira wọ́n mọ̀ wo Ọlọ́run ọba wọn báyìí bá a ṣe ń wo òṣùpá ọjọ́ kẹrìnlá Ọlọ́run mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tó jẹ́ kèfèrí ńkọ́ kalla innahum an rabbihim yawma'idhin lamahjubun Ọlọ́run ọba ní gbogbo àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n kú sínú Christianity àwọn tí wọ́n ṣẹbọ kú àwọn ọlẹ́yọ̀ àwọn onígunnu àwọn oníọ̀ṣun gbogbo àwọn tí ń ṣe Muslim Ọlọ́run ọba ní wọn ò ní rí Ọlọ́run níjọ́ àlìkìyàmà Ọlọ́run ọba Allah yóò fi gàgá sáàrin wọn àbó ní ó ṣe rọ́lọ́run ẹni tí ó ṣe l'Àlìjánnà Ọlọ́run ní òun fi gàgá sáàrin wọn àti wọn ò ní rò wọn Ọlọ́run ọmọ Àlìjánnà nìkan ní orí Ọlọ́run tọ́ba wa ń sin gbẹ́rẹ́ a jẹ́ pé ò ní rọ́lọ́run torí pé o ti gbà pé gbẹ́rẹ́ lè ṣe ń tọ́lọ̀ máa ń ṣe o ti gbé gbẹ́rẹ́ sí ààyè Ọlọ́run ta ní sọ̀yàn jama ta ní máa ń sọ̀yàn Allah ní sọ̀yàn ọba tí wọ́n ń sin gbẹ́rẹ́ ò ní wà l'Àlìjánnà òun ṣe gbé awo ẹgbẹ́ ìmùlẹ̀ òun ní wà l'Àlìjánnà bàbá kú wọn ní ilé lọ́lọ́ tàràrà ilé lílòótọ́ àmọ́ kì í ṣe ní Àlìjánà iná lọ́lọ́ tàràrà ó ṣe Islam ọlọ́fẹ́ wà l'Àlìjánà paradise ta ló kọ́ kalẹ̀ fún ọ kọ́ lọ lè gba Islam ní sèkọ́ ọmọ kírun ọwọ́n lè pàtẹ́wọ́ ní lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ọ̀tọ̀ tán o tún gbèwé sí abíyá nígbà tó ọ̀tọ̀ tán láì tábà ṣẹ́sìn ẹ̀sìn nìyẹn ẹ̀yọ́ màyá mi àwọn ẹbí yín tó ti lọ ẹ̀fà wọn wálé o ọmọ yín tó ti lọ́kọ ẹ̀fà wálé ẹni kọ́kọ́ lọ gba Islam tó bá lọ́wọ́ gba Islam ẹ gba ọmọ yín yẹn gbà bọ́kọ̀ rẹ bá ní kọ́ máa kó lọ ẹ gbọ́ ọmọ yín obìnrin pẹ̀lú ọmọ tó bí ẹ máa tọ́ wọn torí kan lè bá wọ Al-Jannah òfò nífẹ̀ẹ́ ni tí o bá wà Al-Jannah ọlọ́mọ sì wà lọ́mọ náà tọ́ ẹ̀yọ́ máa yá mi ìròyìn Al-Jannah pọ̀ rẹpẹtẹ àmọ́ torí àsìkò wa tọ́ àmàlù Al-Jannah àwọn aṣẹ́wò làwọn aṣẹ tá a fi wà Al-Jannah gbogbo wa ẹja lọ lè dì mú nínú àkídàtu ahli sunna wal jamaa àdìọ́kan tàwa àdìọ́kan mùsùlùmí tọ́gbádùn òun náà ni pé nǹkan méjì lèyẹn máa fi wà Al-Jannah rahmatullah àánú ọlọ́run wal amalu salih àti sẹ́ẹ̀rẹ̀ rahmatullah àánú ọlọ́run àánú yẹn gan ni wọ́n ṣáájú fún ọ ló fi máa ṣiṣẹ́ rẹ̀ ọlọ́mọṣẹ́ ṣàánú mi o ọlọ́mọṣẹ́ ṣàánú wọn náà tó o bá ti ń béèrè àlìjánná àánú ọlọ́ọ̀ni ọkọ máa béèrè tó lẹ́nìkan ò ní wà àlìjánná fẹ́ tó lọ́ọ́ bá ṣàánú. ìtumọ̀ ẹni pé nǹkan méjì ní máa mú yẹn wà àlìjánná ọ máa béèrè àánú ọlọ́run kìsì wọ́n á jòkólẹ̀ ọlọ́run ṣàánú mi ní wà àlìjánná ṣàánú mi ọ̀dà bẹ́ẹ̀ àmọ́ ó tún kẹ́ lẹ́ẹ̀kejì kí ni lẹ́ẹ̀kejì al-amalu as-salih òun náà ni pé ọ máa ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ọba Allah ojú oyè wa nínú Al-Qur'an ipe nìkan ò ní wọ àlìjánná àfẹnitọ́ bá ṣiṣẹ́ rí àfẹnitọ́ bá ṣiṣẹ́ àlìjánná ipe ọlọ́run kàn ní ìwọ bọ́gí ọbọ̀ pẹ̀ ìwọ ń tiẹ̀ ọ̀sẹ̀ Islam ọ̀yà mọ̀ fi ọ́ sínú àlìjánná ọlọ́run ṣe léwọ̀ ọlọ́run ṣe léwọ̀ innahu man yushrik billah faqad harrama Allahu alayhi àlìjánná ọlọ́run lè ṣe àmọ́ ṣe léwọ̀ lóòfin ní máa tanra rẹ̀ pé òsíntọ́lọ́ lè ṣe ó lè jẹ́ mi tí ń bọ ẹ̀yọ̀ yìí gan níwọ̀ àlìjánná yìí gan lẹ́wọ̀ iná ọ̀hún tan rẹ̀ ó lè jẹ́ pé èmi tí ń dafa yìí gan níwọ̀ àlìjánná yìí tẹ̀ ń kírun gan iná lẹ́wọ̀ ọ̀rọ̀ lásán ni bí èèyàn bá ti ṣiṣẹ́ àlìjánná kò ní wọ̀ àyè sàánú rẹ̀ tọ́lọ̀ sàánú rẹ̀ náà ni òjò ṣiṣẹ́ àlìjánná àmọ́ wọ́n tó ń ṣiṣẹ́ àlìjánná ìjẹ́ṣẹ́ nìkan máa ń gbé yàn wọ ọjà máa má gbé ara lẹ́sẹ̀ rẹ nìkan o ọmọ ṣiṣẹ́ ọmọ wa béèrè àánú ọlọ́run kọ́lọ́run fa àánú rẹ̀ kún fún ọ torí ẹnìkan ò lè wà àlìjánná pẹ̀lú iṣẹ́ rẹ̀ lásán
àfi káànú ọlọ́run ọba ó kún eléyìí ni ò ní jẹ́ ká máa ṣe ìgbéraga lérí ìjọsìn tá à ń ṣe kíní tá à ń ṣe. ọba ṣe la ilaha illallah láti aago 6 rọ̀lẹ́ òkè magaribi òkè ìṣáyẹ̀ ó tún bẹ̀rẹ̀ padà dàárọ̀ ọwọ́ dáadáa ọjọ́ kejì ọwọ́ ní bàbá kú báyà Al-Jannah sòsè ó lè wọ náà sòsè òun tọ́jú òbí ẹ òun dìde lórun òun gbààwẹ̀ òun ṣeré òun ṣe gbogbo dáadáa mọ́jísẹ́ yẹn ọjọ́ lójú kọ́ wá fi wá ka ọkàn kúrò nínú àánú ọlọ́run ó sì gbọ́dọ̀ máa béèrè àánú ọlọ́run láì ṣiṣẹ́ ọlọ́run bá ní amal-ladhina amanu ọlọ́run bá ní ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo wa amilu salihati tí wọ́n sì ṣiṣẹ́ rí falahum jannatul ma'wa àwọn ni wọ́n wà al-janna tá a kọ́ kalẹ̀ o nuzula ibẹ̀ ni wọ́n sọ kalẹ̀ sí bima kanu ya'balu nítorí pé wọ́n ṣiṣẹ́ suratu as-sajida aya 19 lọ́wọ́ ló jẹ́ àmọ̀ pé bọ́ọ̀ bá ti ṣiṣẹ́ àlìjáná ò ní wọ àlìjáná. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tọrọ òye ẹ̀rín tí wọ́n máa sọ ìsọkúsọ ìpè iṣẹ́ kì í gbèyàn wà àlìjáná iṣẹ́ máa ń gbèyàn wà àlìjáná wà mọ́ òun nìkan kọ́ àfi káànú ọlọ́run lépa báyàn. Ànábì ní la yudkhilu ahadan amaluhu al-jannata Ànábì ní iṣẹ́ nìkọ̀ọ̀kan yóò lè gbé yín wà àlìjáná tọ́ ọ̀dọ́ ti délé báyìí so ti ma bó ṣe ma báyìí kọ́ ọmọ jọ rẹ lójú ẹlòmíì sàdó àlìjáná ọkàn gbà pé àbáwá ti kú àlìjáná lọ́kàn ọmọ ya Ànábì ní iṣẹ́ nìkọ̀ọ̀kan yín nìkan kò lè gbá yín wọ àlìjáná illa bi rahmati àfi pẹ̀lú àánú ọlọ́run àwọn sàhábà ní wàlá anta ya Rasulullah ìwọ ńkọ́ ìwọ tó jẹ́ pé iṣẹ́ rẹ ló dáa jù Ànábì ní wàlá àná kọ́dà iṣẹ́ tèmi gan bó ṣe dáa jù kò lè gbé mi wà àlìjáná nìkan o illa an yatagammadani Allah bi rahmatihi àfi kí ọlọ́run ọba Allah kó ṣàánú mi kún iṣẹ́ tí mo ṣe kíni tí mo ṣe. nǹkan mélòó ní gbé wà àlìjáná sí al-amalu salih wa du'a bi rahmatillah ọmọ bẹ ọlọ́run kó ṣàánú rẹ ó sì máa ṣiṣẹ́ àlìjáná tọ́ wa min a'mali al-janna nínú àwọn ṣẹ́ àlìjáná ẹni ká sókèsókè torí àsìkò wa alakọkọ ona ni al-imanu billah al-imanu billah kó má ṣẹbọ kó gbọ́ Ọlọ́run nìkan gbọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba má ṣoògùn ìṣọ́ má ṣoògùn owó má ṣoògùn àgbéga má rí nǹkan mọ́lẹ̀ má fi nǹkan kọ́ má wọ ẹgbẹ́ awo má wọ ẹgbẹ́ ìmùlẹ̀ má bá wọn ṣẹgbẹ́ òkùnkùn má ṣe OPC má ṣe Yahoo Plus má dáfá má tẹ̀fá sáà má ṣẹbọ gbogbo nítorí pé Ọlọ́run nìkan ní máa ń ṣe é mọ gbà pé ẹlòmíì lè ṣe kíni ẹlòmíì tún lè ṣe mọ sì wà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n pè ní ìmánì nìyẹn gbọ́lọ́wọ́n bá aláàgbọ́pọ̀ ló ń darí gbogbo nǹkan kádàrá rẹ ọwọ́ rẹ lọ́wọ́ òun ní darí sẹ̀mí rẹ òun ní ọ̀pá ọba yìí ló ní kọ́ máa bẹ àìtí ikú rẹ òun ní ò ti yọ̀ǹda tó ìyẹn pè ní ìmánì nù bọ́lọ̀ndó ni wọ́n pè ní kíni ìmánì ọlọ́wọ́n bá ní innal ladhina amanu gbogbo àwọn tó bá ní ìmánì wa amilu saliha tí wọ́n sì ń ṣiṣẹ́ rí kanat lahum jannatul firdausi nuzula inú àlìjẹ́nà firdausi ni wọ́n sọ kalẹ̀ sí wọ́n lè mọ́sá fàwọn náà sínú wa ẹlẹ́ẹ̀kejì as-salah ọmọ akẹ́rù lásìkò bil khushu' pẹ̀lú kọ́ ọmọ fẹ̀mí sírun qad aflaha al-mu'minun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti jèrè kí ni wọ́n ṣe tán fi jèrè alladhina hum fi salatihim khashi'un tí wọ́n máa ń kírun ara wọn máa ń gbọ̀n fún ọlọ́run ẹ̀mí wọn máa ń gbọ̀n fún ọlọ́run wọ́n máa ń concentrate lérí irun kìí ṣèrun táwọn máa kí tí ò ní sẹ́mi rẹ̀ lérí irun ẹ dákun ẹ já máa rántí àyà yìí tí wọ́n bá ti sìkọ́ ọmọ tán ṣètọ́nù lágbára púpọ̀ o ẹ̀mí ẹ lọ ní fẹ́ nígbà tó lọ́run sọ̀rọ̀ àwọn tí wọ́n ń kírun tí wọ́n ń bẹ̀rù ọlọ́run lérí irun ọlọ́run padà sọ nígbẹ̀yìn àyà yẹn pé ulaika humul warithun ọlọ́run láwọn ni wọ́n jogún alladhina yarithuna al-firdawsa wọ́n fi khalidun wọ́n wọ al-janna firdaus ọlọ́run sá fi aṣọ àwọn akírun miftahul janna as-salah adábìnrin kọ́kọ́rọ́ táyì wọ al-janna irun ni o lọ́ọ̀lẹ̀ mójútó rùn rẹ o àfa kan wọ́n ń ṣèkó mọ́ ọ wá ń pè é ní bá dìde yọ yàgbẹ́ sọ fún un pé nákàlí ìgbẹ́ rẹ̀ òun kọ́ máa sà á nísinsìn wọ́n ń ṣe ìyàwó lọ́wọ́ ìyàwó ọlọ́ lè kírun ọkọ ó dìde ó lè kírun ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ dírun lọ́wọ́ tó bá fẹ́ wà lìjẹ́nà iṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ dírun lọ́wọ́ iṣẹ́ tó o bá ṣe tó o bá rìnrìn kílásìkò lọ lè filẹ̀ tó o bá filẹ̀ iṣẹ́ yẹn ó gbé ọwọ́ ná torí ìrun máa ń gbé yẹn wà lìjẹ́nà ẹ̀yọ́ máa yá mi nínú àwọn iṣẹ́ rẹ̀
tí ma gbé yẹn wọlé Al-Jannah òun náà ni ká máa gba àwẹ̀ Ramadan ká sì máa gba àwọn àwẹ̀ sunna náà wọ́n ní anabi inna fil jannati baba ojú ọ̀nà kan bẹ nínú Al-Jannah o yuqalu lahu Rayyan ni wọ́n ń porúkọ ẹ̀ yadkhulu minhu sa'imun àwọn aláwẹ̀ nìkan ni wọ́n gbàbẹ̀ wọlé kọ́lé mọ́sá fà wọn náà sínú wọn zaka ká máa yọ zaka ká máa ṣe sàrà zaka wo owó rẹ ọwọ́ ọ̀rọ̀jú yọ ọlọ́lẹ̀ wà Al-Jannah torí bẹ̀rù Ọlọ́run ọba lèyẹn fi yọ zaka ẹnìkan ọmọ kó rẹ tó bẹ́ẹ̀ owó nìkan náà lọ́mọ tó ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Ọlọ́run ní ulaika humul warithun Ọlọ́run ní walladhina hum lizakati fa'ilun àwọn tí wọ́n yọ zaka àwọn náà wà Al-Jannah firdaus ẹ̀yọ́ máa yá mi ààrẹ ní hajj kálọ̀ hajj kátówó jọ mọ́ retí pé o ti kọ́lé o ti ra mọ́tò o ti mari so ti lówó hajj lọ́wọ́ lọ́ọ́ sanwó hajj Ànábì ní al-hajjul mabrur Ànábì ní hajj tẹ̀yìn bá ṣe dáadáa laysa lahu jazaa illa al-janna Al-Jannah lọ́wọ́ bá aláwọ̀ fi rọ́pò fún yàn iṣẹ́ hajj iṣẹ́ Al-Jannah ni o kò wá ní dáa kọ́ ọmọ wá ṣe fídíò kọ́ ọmọ ṣe fídíò kọ́ọ̀lù mi ò ti tàwáfù kọ́ ọmọ ṣe fídíò kọ́ọ̀lù lárafa ẹ wò mí ń tàwáfù lọ́wọ́ àwọ̀ lárafa àṣẹ sábà tí mọ́díwà títọ̀ bá ń kírun wákàtí márùn-ún ó lè máa ṣe fídíò kọ́ọ̀lù kọ́ ọmọ ṣẹ́ẹ̀dẹ̀ sáwọn èèyàn ipò ń kírun lọ́wọ́ tọ́ba lòun ò lè ṣe ọ̀gbọ́dọ̀ ṣe ní maka náà torí pé as-salah ẹ̀sìn ni al-hajj ẹ̀sìn ni ó ní ikhlas sincerity torí Ọlọ́run là á ṣe lọ maka torí Ọlọ́run là á ṣe máa ṣiṣẹ́ maka kèé ṣe torí káwọn èèyàn kan lè bá ṣe kíni kan lè bá rí wa ẹlòmíì kan ṣe hajj ni wọn kọ́ lẹ̀ fún Al-Jannah tẹ́jọ́ kọ́wọ́ òní wọ̀ torí pé ó ti fi fídíò kọ́ọ̀lù ba gbogbo hajj ẹ̀jẹ̀ ọ̀daràn àbí kí n sọ ọ̀daràn apá ẹ mọ iye owó tó nájà mọ́ apá ọ̀sán wa hajj tán ó tún bá hajj jẹ́ pẹ̀lú fóònù pẹ̀lú fídíò kọ́ ọ̀tọ̀ nípa wà nínú ilé tí wọ́n kó yín sí ọ̀fẹ́ ṣe fídíò kọ́ọ̀lù pẹ̀lú àwọn àyà àtìyàwó rẹ̀ sọ̀rọ̀ kó o ṣe wádà ń gbà yẹn àmọ́ mẹ́ta wà fún àwọn bẹ́ẹ̀ ń sàfà àwọn bẹ́ẹ̀ mọ́sí tẹ̀lifà àmọ́ títún dé jámọ́ra kọ́dà mọ́sẹ̀ ìdìkò tán ni ẹ wò mí sẹ́ẹ̀ ti rí mi. àwọn afọ ọ̀daràn tí wọ́n kó wọn lọ náà wákà ni wọ́n ń dá wákà hajj oyè bẹ́ẹ̀ bá ti parí ẹ̀ tó ṣe dáadáa Al-Jannah lọ́wọ́ fi rọ́pò fún al-iffa mina zina gbogbo ẹni tí ó bá ti pinnu pé òun ò ní bá ìyàwó láṣepọ̀ ní ti sìnà òun ò ní bá ọmọ ọlọ́mọ láṣepọ̀ òun túbá òun ò ṣe rí òun ò sì ní ṣe láyé òun ẹni tó ṣe tí ò ṣe mọ́ àtẹni tí ò ṣe rí bákan náà làwọn méjì wọ́n dọ̀ lọ gbogbo ẹni tí bá ti ń ṣe sìnà ọlọ́lé aṣẹ́wó òun ní wà Al-Jannah ọkọ̀ wọ nánà tó o bá lẹ́bọ lẹ́rù ẹni tí ń yan àlè lọ́kùnrin lóbìnrin òun ní wà Al-Jannah ọlọ́wọ́n bá ní walladhina hum li furujihim hafidhun àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn tó dé pé wọn ní bẹ́ẹ̀ nìkan láṣepọ̀ illa ala azwajihim lẹ́rìn àwọn ìyàwó wọn nìkan ọlọ́wọ́n bá ní ulaika humul warithun nígbẹ̀yìn àyà ọlọ́wọ́n láwọn yẹn ni wọ́n wà Al-Jannah firdaus iṣẹ́ Al-Jannah lé ọ̀rọ̀ ojú ni o nínú àwọn iṣẹ́ Al-Jannah ànábì ní man domina liya ma baina lahyayhi ẹni tó bá lè sọ ẹnu rẹ̀ tí ò ní máa fẹ́ ẹnu rẹ̀ bá tẹ̀yàn jẹ́ warijlayhi ẹni tó bá sọ yìí tí ń bẹ ní àárín lahyayhi wa ma baina rijlayhi tí ń bẹ láàrin tan rẹ̀ méjèèjì òun náà lábẹ́ àdébìyẹn ni tó bá sọ méjèèjì tí ó lò ó sọ́nà tí ó da dọ̀mọ́ntò láwùjọ Al-Jannah èmi náà ti fún garanti pé yọ wà Al-Jannah ẹni tí ń ṣe sinna tó láwọn Al-Jannah sòsè irọ́ ni wà sinna yóò di lọ́wọ́ Al-Jannah ẹlẹ́ẹ̀keje kí obìnrin ó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ iṣẹ́ Al-Jannah ni o àwọn ìyàwó wọn ti kàwé bẹ́ sódì ẹ̀mí ti ṣòwò owó ti gbé kó lójú ọ̀nà Al-Jannah a ní I have my money owó tó o bá fowó ẹ lẹ̀ máa bẹ̀rẹ̀ máa bẹ̀ èmi gan orí tiẹ̀ rò mo depend lérí ẹ I have my money kò tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ yóò jáde lásìkò tó wù yóò wọlé lásìkò tó wù anabi ni ala ukhbirukum bi nisaikum min al-Jannah ẹ jẹ́ kí n sọ fún yín nínú àwọn ìyàwó yín tọ́lọ́wọ́n bá aláwọ̀ padà fi sínú al-Jannah anabi ni al-wadudu al-waludu àwọn obìnrin tó fẹ́ràn yín gan nítorí Ọlọ́run al-waludu tí wọ́n sì fẹ́ máa bímọ fún yín gan tọ́ sẹ́yìn gbọ́ báyìí ìyàwó ní family planning al-waludu tí wọ́n farabalẹ̀ bímọ fún yín gan al-audu àwọn tó jẹ́ pé wọ́n á máa ń chẹ́kì ọkọ wọn bígbà tí wọ́n ti ń chẹ́kì bébì wọn ẹ má jí àbùn 1 hour ni wọ́n máa fi ń sùn ẹ má bá mi jí o ẹ jẹ́ kó sùn o tó bá dásì kó sọ̀lá máa jí nǹkan mi ta ló ń pariwo mẹ́ẹ̀ ọkọ mi ń rẹ̀ sí lọ́wọ́ alẹ́ àwọn odò nìyẹn
al-audu nìyẹn ọkọ mi rẹ̀ sí lọ́wọ́ yóò wò pé iyọ̀ tí mo fi sọ́bẹ̀ lánàá wọ́n complain al-audu nìyẹn yóò máa sọ pé ẹ dákun ẹ má sọ bẹ́ẹ̀ ni wọ́n á sì fúnra mi torí hẹ́ẹ̀tì ọkọ mi Allah akbar Al-Jannah òyìn sí o òjò rọ̀ báyìí yóò sáré jáde àní kí aṣọ ọkọ òun kọ́mọ́ ṣe kí ni kọ́mọ́ bòde lọ al-audu nìyẹn adébìrì gbogbo àwọn tí wọ́n wà concern tí wọ́n wà caring fún àwọn ọkọ wọn ala zawjiha adébìrì àwọn ọmọ Al-Jannah nìyẹn allati idha athati udhiyati tó bá dìgbà tí ọ̀sẹ̀ ọkọ rẹ̀ ja'ati atta ta'khudha biyadi zawjiha kò ní sùn àfikọ́lẹ̀ ní gbọ́wọ́ ọkọ rẹ̀ mú yóò máa sọ pé wallah mọ̀fọ́lọ́mbúra la àzókò gámùdọ̀ ní sùn lé ní o ní sùn àtàtàrí dọ̀ I will not sleep my darling my love I will not sleep today àfi tó bá ṣe kí ni tó bá rẹ́rìn sí mi tó bá pardon mi tó bá fẹ́ríjì mi àdébílẹ̀ àwọn obìnrin Al-Jannah nù mélòó ló wà láwùjọ wa kódà lómi ń borí kò sí ń bẹ̀ kò sínú àwọn obìnrin tí wọ́n ṣe kí ni tí wọ́n ròyìn ọkọ wa àníwò òun ọlọ́run tó ní a máa tẹ̀lé àṣẹ rẹ̀ láàmà ṣe kí ni ìlà máa wò lẹ́tàrà bẹ́ẹ̀ alẹ́ dọ́mọ Al-Jannah asanahu al-Albani àdéṣọ asan ni nínú àwọn kan tí wọ́n ń sọ ìdọ́mọ Al-Jannah al-qiyam bi ri'ayatil aitam kéèyàn mú àwọn ọmọ òrukàn láti máa tọ́jú kéèyàn máa tọ́jú àwọn ọmọ òrukàn ọmọ daṣọ fún wọn ọmọ ránjẹ fún wọn ọmọ sanwó sukùn wọn ọmọ fún wọn lóúnjẹ ọmọ fún wọn ní gbogbo tó bá ti fẹ́ bàtà ni kéèyàn sábà tọ́jú ọmọ òrukàn Ànábì ní ana wa kafil yatimi fil jannati kahatayn èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn àjọ wà nínú Al-Jannah Firdaus ni kọ́lá mọ́sá fàwọn náà sínú wọn. al-qiyam bi ri'ayati thalathi banatin kéèyàn kọ́lọ́ wọn fún yàn lọ́mọ obìnrin mẹ́ta àbí kéèyàn ní àwọn sisters yàn tó ń jẹ́ mẹ́ta kéèyàn wá ṣe wàhálà lérí wọn ẹnìkan ò dìsfájì wọ́n gbé balẹ̀ délé ọkọ wọ́n kírun wọn ọ̀sẹ̀ bọ́ wọ́n gbààwẹ̀ wọ́n wà mustaqimat wọ́n dúró déédéé wàhálà téèyàn ṣe lérí àwọn ọmọbìnrin mẹ́ta yẹn Ọlọ́run ní owó fèrè Al-Jannah padà fún yàn man kunna lahu thalathu banatin aw thalathu akhawati Ànábì ní gbogbo ẹni tó bá ní ọmọ obìnrin mẹ́ta àbí ọmọ ìyá lóbìnrin mẹ́ta aw ibnatani aw ukhtani àbọ̀mọ obìnrin méjì àbọ̀mọ ìyá tó jẹ́ obìnrin méjì níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ fa ahsana subatahunna ó wá mójútó wọn ń raṣọ fún wọn ń dẹ̀jà lẹ́bàbù fún wọn ń mójútó àláfíà wọn ń fún wọn lóúnjẹ ń fún wọn lómi ń fún wọn lẹ́sìn wattaqallaha fihinna ó bẹ̀rù Ọlọ́run lára wọn falahul janna Ànábì ní iṣẹ́ tó ṣe yẹn yóò sọ ọ́ dọ̀mọ Al-Jannah torí tóbìnrin bá ti da àwùjọ da obìnrin ló bàjẹ́ ní gbogbo àwùjọ ṣe rí báyìí jama àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa kọlọmọsàbà àtọ wọn àtàwọn ọmọ wa al-ihtisabu was-sabru ala mawtil awlad ẹni bá ṣe sùúrù lérí ikú ọmọ ọlọmọ fi ọmọ láwa lójú o gbogbo àwa tó ti ṣẹlẹ̀ sí ọlọmọdé ó kù lẹ́yìn fún wa mọ́ ó ti ṣẹlẹ̀ sí mi láwọn ọdún kan kọlọmọdé ó kù lẹ́yìn fún mi mọ́ ṣe rí ẹ̀yin tí ó ti ṣẹlẹ̀ sí kọlọmọdé ó kù lẹ́yìn fẹ́yìn náà mọ́ ṣe rí ẹ̀yin tí kò tí ì ṣẹlẹ̀ sí Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí èyí tọrọ kú ọmọ torí pé ó fẹ́ wà Al-Jannah àmọ́ tó bá wù Ọlọ́run tọ́lọ́run bá fi dára fún yàn ọmọ kìíní ó jáde láyé ọmọ kejì ó jáde láyé ó wá ṣe sùúrù ó fi ikú rẹ̀ kọ́ ayé lọ́rùn bẹ́ẹ̀ ni ó sì wá máa kọ́ ọmọ yí lójú títì ká máa mú jáàbù bọ nínú ilé ká máa mú skẹ́ẹ̀tì bọ nínú yàrá ọmọ fi rí gbálẹ̀kùn máa yasọ́ rẹ̀ la ọmọ pé ayé wọn tún ṣe léyìí wọn tún pa kejì o ó ṣe sùúrù pé inna lillahi wa inna ilayhi raji'un anabi Muhammad oní man ihtasaba thalathata min sulbihi gbogbo ẹni tó bá súnmọ́ Ọlọ́run ọba pẹ̀lú ọmọ mẹ́ta tí Ọlọ́run ọba aláàgbà nínú àwọn ọmọ rẹ̀ dakhala al-janna Ọlọ́run ó fi sùúrù tó ṣe yẹ yóò fi fún lálìjánná ẹ dákun ẹ já ṣe sùúrù fọlọ́run ọba wa arákùnrin kan aw isnatani ó ní ẹni tó bá lọ́mọ méjì ńkọ́ tó méjì tòun o ìkíní kú ìkejì náà kú o Ànábì ní bẹ́ẹ̀ ni aw isnani ìbàjẹ́ méjì náà Ọlọ́run ó fi àlìjánnà fún ọ bàbá wa ń jò ní nígbà tí wọ́n ń sọ̀rọ̀ dáàdì tiwa kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fún wọn mọ́ bàbá ní ọmọ 9 iná làwọn bò mọ́lẹ̀ ọmọ 9 mo fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fún wọn mọ́ kọ́lọ́mọdé agbájú wọn ẹ̀yin náà kọ́lọ́mọdé ẹgbàáwájú àwọn òbí tìyín náà ọmọ 9 jama ẹlòmíì wá ní 12 ẹlòmíì ní 15 ẹlòmíì ní 20
tí gbogbo wọn tí wọ́n bá ṣe sùúrù pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá tí wọ́n sì gbà fọ́lọ́run ọba Ọlọ́run ní àáfi kíní yẹn àáfi ra tíkẹ́ẹ̀tì àlìjánà fún wọn. lẹ́yìn náà ẹni tó lọ́ọ́ bá gba ojú rẹ̀ ojú làáfi rí náà ọlọ́mọdé á di ta lọ́wọ́lé. Ànábì ní inna Allaha qala Ọlọ́run ọba sọ pé izabtalaytu abdi tí n bá dán ẹrú mi wò bí abibatayhi pẹ̀lú ojú rẹ̀ méjèèjì mo fọ́ lójú àkọ́kọ́ mo fọ́ lójú èkejì fasọ̀bára ó ṣe sùúrù ó lóògùn kọlọ́ ó ṣe tẹ́sítì kọlọ́ ó lọ síbítù kọlọ́ ó fi nǹkan rà lọ́dọ̀ àwọn alágbó kọlọ́ ó ṣàpadà wá ṣe sùúrù fọlọ́wọ́n ba awwatuhu minhuma aljanna aljanna ní fi rọ́pò ojú méjèèjì tẹ́ gbà lọ́wọ́ ẹ̀. ẹ̀yin afọ́jú ẹ̀ máa dùnnú afọ́jú tí ń kírun ni o afọ́jú tí ò kírun yóò tún fọ́jú lọ́rùn yóò ṣe wá lọ lè wọná nínú òkùnkùn. lẹ́yìn náà ká máa ṣe dáadáa sáwọn òbí wa nígbà tá anábì lálàá anábì ní òun wá bára wọn nínú àlìjánná anábì ní òun wá gbọ́ tẹ́nìkan ka Quran òun wá béèrè pé mọ́ni haza ta ló ń tọ̀ wọ́n ní Haritha tó bó Nu'man wọ́n ní Haritha ọmọ Nu'man ni anábì lóun wá ní Haritha ọmọ Nu'man adé pé ó ti dọ́mọ àlìjánná nìyẹn anábì ní kadhalikumul birr wa kana abarra an-nasi bi ummihi anábì ní ó tọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó yẹ kó rí bẹ́ẹ̀. Ànábì ní dáadáa sóbi nìyẹn o dáadáa sóbi nìyẹn o Harisa tọ́jú ìyá ẹ o òun lọ dá sí ìyá rẹ̀ jù ní gbogbo àwọn èèyàn. tọ́ba ti ń tọ́jú ìyá rẹ̀ kí ló fẹ́ ra yẹn àlìjánná ọba ti ń fi ìyá jẹ ìyá rẹ̀ kọ́ ọ̀fẹ́ ra ná. silatu rahim kama sokun ọbí papọ̀ la yadkhulu jannata qatu rahim ẹni tí máa ń jákun ẹbí òní wà àlìjánná ẹni tí máa ń sokun ẹbí pọ̀ bí oníwọ̀ nínú àlìjánná àwọn olè especially tọ́lọ̀ máa gbé ọ sókè nínú ẹbí ọkàn máa dààmú ọmọ lọ ọmọ bọ̀ ọmọ tráfù ọmọ kójọ àwọn ẹbí náà máa pín ọmọ ya èyí ń da ju ilé fúláàtì tí fúlẹ̀sì wà lọ torí wọ́n padà gbé ọkọ̀ mbẹ́ yẹn yọ̀ọ̀dà kó fi owó tọ́lọ̀ fún ọ kó fi ra àlìjánná látara yìí máa kó ẹbí mára yìí máa tọ́jú ẹbí wàhálà ni o ìwọ tó ní náà ìwọ náà ọmọ lọ lè ṣe dáadáa sáwọn ẹbí ọmọ lọ ọmọ bọ̀ ọmọ rugi níjọ́ náwó ìwọ náà ọmọ rusia ìwọ náà ọmọ lọ meeting ọmọ community nígbà tó lówó ọ̀sàsì kan ìwọ ni wọ́n mọ̀ ọ́nà káàkiri ọ̀yá lè sọ fún àǹtí wa oníkan báyìí ọ̀yá sọ fún bróda wa lẹ́gbà kan báyìí wa gbogbo wàhálà tí wọ́n náà ń ṣe yẹn àlìjánnà lọ́wọ́ fi ṣe kínní ní òfin rọ́pò fún ọ ká máa ka kùrìsíyù lẹ́yìn irun kọ̀ọ̀kan Ànábì ní gbogbo ẹni tí máa ń ka kùrìsíyù lẹ́yìn irun kọ̀ọ̀kan lam yahul baynahu wa bayna dukhulil janna kò sí ní tí ó di lọ́wọ́ tí òfin ní wà àlìjánnà illa al-maut lẹ́yìn ikú kùrìsíyù lẹ́yìn irun kọ̀ọ̀kan ó wọ àlìjánnà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. lẹ́yìn náà tajawuzu anil mu'siri kéèyàn ó gbìyànjú kó máa ṣèdẹ̀kùn fáwọn tára ní àwọn èèyàn tí wọ́n jẹ ọ́ lówó sọ́mọ̀ pé àwọn èèyàn tó jẹ ọ́ lówó wọ́n ti fẹ́ sọra wọn dẹrú rẹ wọ́n máa wá dààmú wọ́n máa ronú kọ́ wá pè wọ́n pé ìyá alágbájá owó tẹ́ ẹ yá lọ́dún tó lọ 10,000 yẹn mo ronú àlìjánnà sìn mo bùn yín bàbá alágbájá 100,000 tí mo yá ọ tó ló fi ṣòwò mo èmi náà rí i pé bísíǹsì yẹn ò fi bẹ́ẹ̀ múfù dáadáa owó yẹn mo yọ̀ǹda rẹ̀ fún ọ ẹni tó ọjẹ́ olówó tó sì rí pé kò lè san mọ́ wọ́n ní kọ́ wá lo bùn olówó yẹn wàlá òfin àlìjánnà ni arákùnrin kan ọwọ́ ayáwó kan lọ́wọ́ mi ma wá sákàkì yóò wá jímọ̀ yóò wá alẹ́kọ̀ọ́ àmọ́ kò ní jí rí òun èmi ti wá mọ̀ arákùnrin mo rí láìpẹ́ ibo lọ́wọ́ à ń parí alẹ́kọ̀ọ́ à ń kí jímọ̀ tó bá yìí ó ti sálọ ọwọ́ adijọ́ kan àwa pàdé ibi tá a ti sálọ wàlá kọ̀ mọ̀ pé mi mo jòkó lẹ̀ ọkàn jòkó tì mí wọ́n ní salamu aleykum ní wàlẹ́kùn salam ó ní sáà sítẹ́ bínú mo ní ìbínú ó ní ìbínú báwo ó ní wàlá ojú ń tì mí mo wá rántí àdìsí mo wá sọ pé mo bùn ọ lówó náà ọ wá dákẹ́ ọ wá ń wò mo ní adé mo bùn nígbà tí ọ̀ sagbára ọ̀ sáré sanmọ́ kọ́lọ̀ mọ́sá fèrè àlìjánnà fèmí náà kọ́lọ̀ wá gbà kó fi kíláàsì síbẹ̀ wọ́n kàn fi sọ̀rọ̀ ní kálí mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yín máa mú yẹn wà àlìjánnà kọ́lọ̀ mọ́ ṣe níṣẹ́ tí ó bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìwọ náà máa ṣerú ẹ̀ inna rajula mata wọ́n ní arákùnrin kan wọ́n lọ jáde láyé fadakhala aljanna lọ́ba dọ́mọ aljanna fakila lahu ma kunta ta'malu wọ́n wá bí pé kí ló ṣe tó fi wà aljanna inni kuntu ubayi'u an-nasa olóhùn máa ń tajà fáwọn èèyàn fakuntu anzuru al-mu'sira gbogbo àwọn tí wọ́n bá ti rówó samá òun máa ń bù wọn wa atajawazu fi an-naqd
gbogbo owó tí wọ́n bá dé sámá òun máa ń bùn wọn fáwọn fẹ́ràn arákùnrin yẹn ó ní bóyá nítorí ẹ̀ ni wọ́n ṣe ṣàforíjì fún mi ànábì nítorí ẹ̀ náà ni wọ́n ṣe foríjì èyí tó fi wọ náà ó padà wá wọ àlìjánná àmọ́ tó bá wọ̀ pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè fi lẹ̀ wọn ní kọ́ ọmọ gbowó ẹ̀ padà o tó bá wọ̀ pé ìwọ náà ò ní àbí owó tó wà lọ́wọ́ rẹ̀ ni wọ́n náà fẹ́ fi sẹ̀mí àmọ́ tó lọ́wọ́ bá ní kí ìgbàláyè ó wà fún ọ ká máa bùnyàn nílò owó bẹ́ẹ̀ ọlọ́mọ fi ra àlìjánná fún yàn ní kárí èso lójú ọ̀nà kámú ògò lójú ọ̀nà àpáta òkúta ńlá kòtò ẹ̀rìwò káwá fi yẹ̀pẹ̀ sí káwọn èèyàn ká má ba rí sùtá lójú ọ̀nà yìí máa ń gbìyàn wà àlìjánná qala ra'aytu rajula anábì ni mo rí arákùnrin kan yataqallabu fil janna yìí wọ́n lúwẹ̀ nínú àlìjánná fi shajaratin qata'aha min dhahari tariqi látara igi kan tí ó wó sójú ọ̀nà ó wá kọ́ ti igi náà oge kánàtì túdì nàṣà igi yìí sì ní ń kọ́ àwọn èèyàn lẹ́sẹ̀ ń gbà wọ̀nyàn ṣubú ọkàn bọ́ síbẹ̀ lọ́ba má da lọ́ba gégé lọ́ba kókó ní ojú ọ̀nà wọ́n ní ọlọ́run bá ní igi yẹn gángan tó gé yẹn òun ni ó gbé wọlé jẹ́nà ẹ dákun bá ti rí so lójú ọ̀nà dákun àmọ́ yìí tá a ṣe tá a fi rí yọnu ọlọ́run ọba àlá nínú tí màá mú yẹn wà lìjánná òun náà ní ká máa lọ lè wo aláàárẹ̀ gbogbo ẹni tó máa lọ lè wo aláàárẹ̀ anabi wa muhammad sallam anabi ni wọ́n sọ fún pé antibta ọ̀rọ̀ rẹ ti dayọ̀ wà tọ́ bàbá mushaka ẹni tó rìn lọ́dọ̀ aláàárẹ̀ yìí ẹni tó dání wọ́n tọ́ bá wà á ta min al-jannati manzila wọ́n ti kó àyè kankalẹ̀ fún nínú aljanna látara pé ọlọ́ lè wo aláàárẹ̀ ẹ bá lọ lè wo aláàárẹ̀ sẹ́mọ̀ pé inú ló tún dùn àbí kèdègbè òde bẹ́ẹ̀ wọ́n máa sọ pé àárẹ̀ ti ṣe rè èèyàn mẹ́jọ ọlọ́pàá nínú fámìlì wa irú ẹ̀kọ́ o ọmọ fún sùúrù ni o bọ́ọ̀rù àkankan fún lásán ipò kan fún sùúrù ọ̀sàdúrà fún wọn ni èèyàn wà lìjọ́ nítorí ẹ̀ kéèyàn máa lọ lè kéwú gbogbo àwọn tá à ń sẹ́sì tá à kéwú wọ́n ní àlè wà lìjọ́ náà pẹ̀lú òdo pẹ̀lú àyèmọ̀kan Ànábì ní man salaka tariqa ẹni tó bá ń gbìyànjú tí ń wá abala ojú ọ̀nà kan yaltamisu fi ilma tí fi ń wá ìmọ̀ àlékún mọ̀ bí ṣe katara katan ètò ń kà mí bí ṣe kà katan ètò ń kà mí sahalallahu lahu tariqan ila aljanna ọlọ́run bá Allah yóò ṣe ọ̀nà tó gbà wà aljanna ní rọrùn fún ìwọ tó wá kéwú tó ní kéwú ní máa sọ̀yàn di ṣetán sórí pé ó ti takò àdísì yìí níparí ọ̀rọ̀ mi ìtìbá sunna ká máa tẹ̀lé sunna nabi wa Muhammad ká máa ṣe sunna tó o bá ti ṣe sunna ọmọ ìyá mi tó o bá ti ṣe sunna wọlé wà aljanna ọlọ́run ajé abá Muhammad wọlé ọlá àwa ọba Muhammad wọlé wọ́ọ̀kà nìkan kọ́ àdúrà ló ṣe àbí àwọn ọmọ ṣe súnà Muhammad tó fẹ́ bá wọlé ọlá àwọn ọmọ ṣẹlẹ̀ súnà rẹ̀ ò ní tako súnà ò ní bẹ́gilé súnà ò ní dọ̀tá súnà ò ní máa tako àwọn àlù súnà wọn náà máa ṣe ó sì máa pẹ̀rù síbẹ̀ ò ní tako hadisi ó gbà pé ẹ̀sìn tó wà ní Quran ẹ̀sìn ni èyí tó wà ní hadisi náà ẹ̀sìn ni kọ́dà bó rí ní Quran tó bá ti nínú hadisi ẹ̀sìn ni ó máa promote sunna ó máa tẹ̀lé anabi ní kullu ummati yadkhuluna al-janna anabi gbogbo ọjọ́ mi pátá ni wọ́n wà al-janna o illa man aba àfẹ́ tó bá lóun ọ̀wọ̀ qalu man ya'ba ya Rasulullah wọ́n ní wo òjíṣẹ́ Ọlọ́run ta ni wọ́n á sọ pé wọ́n wà al-janna wa man ya'ba ta ni wọ́n sọ pé wọ́n ọ̀wọ̀ anabi ni man ata'ani ẹni bá ń tẹ̀lé sunna mi dakhala al-janna yóò wà al-janna wa man asani ẹni bá ní wọ́n tẹ̀lé sunna mi anabi ni faqad aba òun lọ́lọ́wọ́n wọ al-janna Ọlọ́run sunna náà ọlọ́mọsáàdì gbé wa wà al-janna o gbogbo àwọn broda sunna tí a jòkó ń bí láti máa tẹ̀síwájú lérí mẹ̀sìn wa ẹni wọn bá yí tá a wí Ọlọ́run jọ ń sàǹfààní fẹ́mi tí mo wí Ọlọ́run jọ ń sàǹfààní fẹ́yìn tẹ́ gbọ́ àwọn ọmọ wa kọ́lọ́ba sọ wọn ní alùsùnà àwọn ìyàwó wa kọ́lọ́ba sọ wọn ní alùsùnà àwọn ọkọ wa kọ́lọ́ba sọ wọn ní alùsùnà gbogbo àwọn àǹfààní Yorùbá kọ́lọ́ba sọ wọn ní alùsùnà gbogbo àtà àti ṣe sunna kọ́lọ́mọ bá aláà kọ́sàdékun sunna wa kọ́lọ́mọ fẹsẹ̀ wa múlẹ̀ lérí sunna kọ́lọ́mọ yẹ ẹsẹ̀ wa kúrò nínú sunna kọ́lọ́mọ jábọ́lẹ̀ nínú ọkọ̀ la ilaha illallah muhammadu rasulullah subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون